Agbára yẹn kọjá nǹkan. Bó agbára àti ipá ọwọ́ Olúwa lọ. Agbára yẹn kọjá nǹkan. Àwọn tó dúró t'Olúwa wọ́n fi ẹ̀fọ́ ìjì. Wọ́n yóò dúró nítẹ́ Olódùmarè. Àwọn tí kò gbìyànjú láti ran Olúwa lọ́wọ́ wọ́n yóò dúró. Agbára yẹn kò dá nǹkan. Esther, sir. Olúwa máa ṣàgbára di ọ̀fẹ́ sir. Àjọ ayé àgbà. Sir, mo ní díẹ̀ pè é sir. Mo ti ń gbọ́ káàkiri. Orúkọ yín ti tàn gan-an. Mo ní ẹni nǹkan tẹ́ lè ṣe fún yàn débi pé tó bá yìnbọn fún yàn kò ní wọlé. Mo dẹ̀ mọ̀ pé agbára ló ń gbé mi yín pé gbogbo nǹkan tẹ́ bá fi ọwọ́ sí báyìí mímú ni ẹ máa rí mú. Ẹ jọ torí t'Ọlọ́run gbogbo gbìyànjú tẹ́ bá lè ṣe gbogbo tẹ́ bá lè ṣe débi pé tó bá yìn fún mi jádàánù kò ní wọlé kó tó gbé mi débi nìyẹn. Ṣé pé òkìkí mi ti kàn káàkiri débẹ̀? Káàkiri sà. Ìwẹ̀nù yẹn ti kàn kiri. Bẹ́ẹ̀ni. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Olúwa ó ṣe. Olúwa ṣe. Olúwa ó ṣe. Olúwa ṣe. Ṣé lọ́kọ mi ni? Ẹ má ṣe fún un. Kí ló ṣẹlẹ̀? Mo mọ̀ọ́mọ̀ tẹ̀lé wá sí bíbó yìí sọ fún mi ni. Nítorí tí wọ́n bá ṣe nǹkan sára, nǹkan tí kìíní ẹ̀ máa fi bàjẹ́ báyìí tí wọ́n máa gbé nínú ẹ̀ ló máa ṣe, especially bí ìbọn. Wọ́n bí kí ló ṣẹlẹ̀? Fi ti ẹ ṣe tiẹ̀ náà, kí ló ṣẹlẹ̀? Ṣé bá ṣe lọ sọ́ọ́ lé lélẹ́yìn ni? O fẹ́ báyé mi jẹ́ ni? Kí ló dé? Fún kí ni? Ẹ ní sùúrù, orí òkè lẹ́wà o. Yes sir. Ẹ jọ o. Bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ lé kẹ́ ẹ lọ yanjú ẹ o. Èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo eléyìí o. Ẹ lọ yanjú ẹ lé o. Àwọn tí mo bá ṣe é gbẹ̀yìn 1 million náà fún mi. 1 million naira ṣágilítì náà fún mi. Ó dá mi lójú débẹ̀ ni. Ẹ ṣe àṣẹ rí nípa ọ̀rọ̀ owó yẹn, ó lè fún 30 million. Ní ò kí ń ṣe problem sir. Ẹ má dá lóhùn, ẹ ṣáà ìbòye ń sọ̀rọ̀, ṣe bẹ́ẹ̀ rí. Ẹ má ṣe fún o. Tẹ́ bá ṣe fún, máa borúkọ yín jẹ́. Máa bà ayé yín jẹ́. Àní sùúrù kí ló lè lélẹ̀. Wo eléṣù jẹ́ ìwà arábìnrin yìí. Get out! Jọ kí ló sọnù tẹ́ ń wá kiri náà? Ìyàwó ẹni ọmọ ṣe wọlé dùn. Get out! I said get out! Kí ni súnmọ́ eléyìí náà? Báwo tell me what is the meaning of this? What is the meaning of what? Kí lẹ̀ ń ṣe náà? Kí ni gbogbo eléyìí náà? Kí ni túmọ̀ tẹ́yìn náà ṣe náà? Ẹ jáwọ́ náà. Kí ni lísì tó ẹ̀ ń bá láṣẹ Èèyàn ní kẹ́ má ṣe nǹkan fọ́kàn ẹ̀dẹ̀ tẹnu ẹ̀dẹ̀ ẹlẹ́fẹ̀ṣẹ̀ dé dandan ni. Èmi ò nífẹ̀ẹ́ sílẹ̀ yọ. Ṣọ̀rọ̀ pé kò ní dá fún lórí burúkú ọwọ́ rẹ̀ tó pè rẹ̀ lólùṣọ́ yìí. Tó bá yẹ lè máa bàjẹ́ ní ọmọkùnrin. Ìpìlẹ̀ iṣẹ́ fún mi aláàánú yín ni mo jẹ́. Aláàánú olórí burúkú wo ló jẹ́? Ó kó èmi àtàwọn èèyàn mi lọ sódò. Olólọ ṣe àwọn ẹnu fún wa pé ìbọn ò ní rọ̀ wá. Pé ọ̀tá ò ní bá wa, ọ̀tá ò ní rí wa mú tá a bá lọ fún operation. Ó ní bá ẹ̀yin àbúrò mi rẹ̀ tí mo ṣe fún kò sí tó ṣe. Tó o bá gbẹnu ẹ̀ sọ̀rọ̀ àtúbọ̀ ìfọ̀ orí ẹ̀ àti ká tó lókè. Àtúwọ̀ lọ fún operation yẹn, a lọ bá ẹni ráìbà wa tó kó fún wa problem àlọ́kọ̀ lọ ṣe face off. Àwọn ọmọ ọ̀dà mi. Ó pa ìta! Ó pa strategy! Pé ó jẹ́ ìwọ ni, pé ó jẹ́ ìwọ ni. Inú mi jẹ́ tó bá fún ẹ̀ ojú fún ojú ìbáfi ṣe. Wọ́n pa ọmọ ìyá mi méjì, máa pa ẹ̀yin méjèèjì. Tuntun wá ní parí síbi tí wọ́n ti bá rí yín sí. Máa gé òkú yín wẹ́lẹ́wẹ́lẹ́ máa pín káàkiri gbogbo. Aláyé, èwo lẹ jọ orí burúkú gan náà? Ẹ jẹ́ bóyá ó jẹ́ ìwọ ni, bóyá ó jẹ́ ìwọ. Ẹ kọ́lẹ̀! Kẹ́ lọ kú dànù. Bọ́tẹ̀lẹ̀! Kí ló ṣẹlẹ̀ sí? Bọ́tẹ̀lẹ̀! Kí ló ṣe? Kí ló ṣe sí? Bọ́tẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ sí? Kí ló ti gbẹ́nu ẹ̀ Bọ́tẹ̀lẹ̀ kí ló gbẹ́ mi ọ̀gùn wọ́n lọ lóyún? Kí wọ́n parí àwọn ẹ̀dẹ́lẹ́ nílẹ̀ disappear? Ayé mi o!
àkùbọ́ lálẹ́ lẹ́yìn bàtàlẹ́ tí o mọ̀ kí mo sọ pé o ti tójú bọ̀ kọ́ ara fún mi bàtàlẹ́ ẹ gbà mí bàtàlẹ́ àkùbọ́ lálẹ́ ayé mi ti bàjẹ́ ẹ parẹ́ kẹ́ lọ kú dànù lórí òkè ṣọlọ́gbà òṣùwọ̀n gbé mi ilé ọmọ ìtọ́jú bó bára àti gbà Olúwa lọ. bàtàlẹ́ bàtàlẹ́ mo ti pè fóònù ẹ̀ ó ríngì ó dé gbé torí Ọlọ́run ibo ló wà báyìí bàtàlẹ́ mo ló wà kí ni tó ṣẹlẹ̀ yẹn lọ jọ torí Ọlọ́run kí ni nǹkan tó perform yẹn miracle wo ló perform yẹn ìjọ wo ló di magician kí ló ń gbẹ́nu ẹ kí ló máa ń fẹ́ bá mi sọ tí mi ò fẹ́ gbọ́ tó fẹ́ sọ̀rọ̀ mo ní kó o má sọ̀rọ̀ ni ibo ló wà báyìí sìn mo fẹ́ rí ẹ báyìí hello ẹ gbà mí bámúdálẹ́ kọ́ ti fóònù mọ́ létí èmi ọmọ ti pa fóònù tani. èmi ni sà èmi ni ẹ pẹ̀lẹ́ sà Alàgbà Dábírà. bàbá jọjọjọ ilé ayé yóò dúró dé nìkan jọjọjọ ilé ayé táwa yóò dúró dé anybody. ẹ pẹ̀lẹ́ ẹ kọjọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ ṣé àlàáfíà ni. àlàáfíà ni. báwo lè ṣe mọ̀dọ̀ mi. ẹ ṣe ní àdúgbò yìí ẹnìkan wà tó jẹ́ mẹ́mbà church wa òun wà ní president society tẹ́mi belongs sọ wá jẹ́ ọjọ́ rẹ̀ mo máa wá yanjú sí máa wá kíni gbogbo tó bá ti wá sọ pé Alàgbà Dábírà àdúgbò ìlú wa Alàgbà Dábírà ẹni tí mo mọ̀ dáadáa ni tọ́wọn náà dẹ̀ mọ̀ mí dáadáa àtijọ́ wa ti pẹ́ ìgbà tí mo wá wálé lù wá ní ìjọ ẹ ṣe oore kan fún ẹ kàn ju ilé wọn fún mi ìgbà tó wájú mi mo sákàn ń yà lọ́tún mo ń yà lọ́sìn mi tí ìdílé tí wọ́n sọ àkọ́ni tó bọ́ ṣe dùn ìwọ̀n bẹ̀rẹ̀ sí ní gbóhùn yẹn wọ́n ń gbóhùn yìí gbà ohun Alàgbà Dábírà ni mo gbọ́ yìí tí wọ́n ń dún mi definitely ibi tí mo lọ nílé ọkọ̀ ya ni òun ló jẹ́ kí n kọ́lẹ̀ wọlé straight. ẹ ń gbọ́ ariwo mi bí. nfa ó jáde gan ni gbogbo street yẹn wọn ò ní máa létí kan tó gbọ́ bẹ́ẹ̀ ṣe ń bínú. alẹ́ bájà bẹ́ẹ̀ ní ẹ̀ lè jù. ẹwẹ ṣé ní condition tí mo wà kọ́lọ́ ń ṣàánú mi ni kó má jẹ́ kó fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wà mọ́ mi níbi tí mo wà. àmín lórúkọ Jésù ẹja fìyẹn lẹ ìyá jọ̀ǹjọ̀ǹjọ̀ ńkọ́. òun wà ní tí mo bèèrè ó ní yẹn tí mo gbọ́ yẹn mi ò gbọ́ ó bẹ́ẹ̀ yẹn rí àbí tẹ́ ẹ bá ń pray tó fi lè bá ìpinnu tó bẹ́ẹ̀ ẹ̀yin àti tani. ẹ jókòó ọmọ tó wà lọ́dọ̀ mi ni bí mo ṣe wà yìí Ọlọ́run fún mi lẹ́bùn tó pọ̀ lára ẹ̀bùn tó Ọlọ́run fún mi ó ní awẹnu mi ní ṣàwẹnu fún yàn kó má ṣiṣẹ́ àbúrò mi yẹn mo ṣe awẹnu fún awẹnu tí mo ṣe fún wọ́n yìnbọn fún kò ràn mọ́tò gbà kò sí nǹkan kan tó ṣe lára ẹ̀ àwọn kan dẹ̀ wà tí mo dẹ̀ ṣàwẹnu fún wọn ẹ mọ̀ pé kò sí kí nǹkan má yíwọ́ ó lè jẹ́ mistake láti ṣáìdì kan àbí kejì mo gba àwẹ̀ kó tó di pé mo ṣe mi ò mọ̀ bóyá torí mo tètè break ni kò yé mi. ó lè jọ́dọ̀ àwọn tẹ̀ ṣiṣẹ́ fún yẹn. látọ̀dọ̀ àwọn tí mo ṣe fún ẹ ṣe gan jàre á dà fún yín ló bá ṣàyíwọ́ àwẹ̀nù tí mo ṣe fún wọn ìbọn ò ní ràn wọ́n ní. wọ́n bá sọ pé wọ́n yìnbọn fún méjì inú àwọn mẹ́rin tí mo ṣe nǹkan fún. yéèpà ṣe é rí i pé wàhálà ni wọ́n ṣe bínú wá nìyẹn àwọn àná fẹ́ pa èmi àti àbúrò mi. ẹ sà wọ́n ti gbé ìbọn yẹn sí mi lórí báyìí wọ́n ti kọjú ìbọn yẹn tó kọjú ẹ̀ sí mi lórí báyìí èmi ò bá sọ fún wọn wípé ẹ̀yìn níbi tí mo mọ̀ pé Ọlọ́run wà láyé mi dé tí wẹ̀nu wọn yẹn wà láyé mi dé tó bá yìn fún mi kò ní ràn. kò tiẹ̀ lè ràn yín torí àmì òróró tó wà lára yín. àmúkọ yẹn dá mi lójú. oníwọlé àmúkọ bẹ̀rù kò sí tí wọ́n yẹn bẹ̀rù pé kó má lọ fọ́ igi mọ́ mi lọ́pọlọ àbí kó má lọ pa àbúrò mi dànù ní tèmi kò sí tó yìn fún mi tó máa wọlé. bẹ́ẹ̀ni awẹnu bọn ni mo ṣe mi ò ṣàwẹnu àkúlà tó bá dẹ̀ lọ fàkúlà mọ́ mi lórí ṣe bó ti tán ohun tí mo ṣe ń bẹ̀rù nìyẹn lójijì ọmọ tí mo ti torí ẹ̀ bẹ̀rù pé kí nǹkan má bàa ṣe ẹ sà ló bá sọ fún ọ pé ẹ parẹ́ kẹ́ ẹ lọ kú dànù
ẹ sà níṣẹ́jú àyà wọn parẹ́ o. ṣẹ́ni pa kò báyìí. wàhálà dé báyìí ok ẹ má bínú ọmọ tẹ̀ ń sọ yìí ń bò ló ń wá wọn báyìí. ẹ sà mo ti pè látẹ̀kọ́ látìgbà tó ti bínú kúrò lórí òkè kò gbé kọ́ mi òun ló ṣẹ̀ṣẹ̀ gbé kọ́ mi ni mo pariwo lé lórí òun ni ẹ fi ń sọ pé ìgbóhùn mi bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn jẹ́ mo kì í bá mi tálẹ̀ ó tún kọ́ọ̀tù fún ọmọ mi létí ni ó kọ́ọ̀tù fún ọmọ mi létí ni mo pè padà ń sìn ó ní náà rí ṣe bù. òun lè ń bínú sí tí mo fi ń gbóhùn yín tá yẹn. alàgbàdàgbẹ́ra èmi mà ní mọ̀ràn kan tí mo rò pé tẹ́ ẹ bá ṣe ó lè máa wúlò fún àbúrò yín tẹ́lẹ̀ pé ń sìn yín tí nọ́mbà ẹ̀ ò rí ṣíbù mọ́ ó ti pa fóònù kò fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́ nìyẹn ṣe rí ọgbọ́n tí a máa wá dàrẹ́ ẹ̀yà wa mú fóònù yín ẹ̀ tẹ́kisẹ̀ ẹ̀ sọ ọ̀rọ̀ tútù fún un pé ẹ ò bá jà ẹ ò bínú sí i tí ẹ náà lẹ́ ń ṣe ẹni ìwé kó máa bọ̀ ńlẹ̀ ẹ rí pé lẹ́yìn ìgbà anytime tó bá tán fóònù ẹ máa rí tí ẹ bá wá pé ó dá mi lójú kó máa gbé fóònù yìí tó bá ti wá gbá aago yín ẹ tó máa rí ẹ máa sọ̀rọ̀ tútù fún ẹ sáré kó máa wọlé tó bá ti wá délé ẹ tó ní fagídí mu náà o ẹ kì í bẹ́ẹ̀ ṣe lè kí ẹ tán ẹ fún ní tó fẹ́ ẹ wá bèrè lọ́wọ́ ẹ pé níbo ló ti rí agbára tó ń lò yẹn ọkàn mi sọ pé ó máa jẹ́wọ́ fún yín tí ò bá wá jẹ́wọ́ dandan kọ́ ni kó jẹ́wọ́ fún yín ní tó pọ̀ yín ni pé ẹ má jẹ́ kó kúrò lákàtà yín kẹ́yìn máa mọ́nítọ̀ múfúmẹ́ǹtì ẹ̀ torí rọ̀ ọmọ bẹ́ẹ̀ yẹn alákòóbá ni wọ́n alákòóbá tẹ̀dẹ̀ rí yẹn kì í kó bá gé o kì í kó bá ọ̀pẹ èèyàn ni wọ́n ń kó bá tẹ́ bá fi lè jẹ́ kó lọ tó bá fi lè kúrò lágbàlá yín ọmọ yẹn ń lọ dáràn mí ni o tó bá dẹ̀ dáràn mí ẹ̀yìn ni wọ́n ń bọ̀ wá mọ́ ṣé mo pé kò wá ní dáa kí wọ́n wá kó handcuff sí ẹni mímọ́ lọ́wọ́ ìtumọ̀ mi ló máa ní sáwọn aráàlú àgàgà gbogbo wọn tẹ́ ti ṣàwọ̀ ẹnu fún wọn wà ní ṣàwọ̀ ẹnu òṣìṣẹ́ mọ́ ni. ẹ ìgbòrò ìdíkọ́ ẹ bójú ẹ kó máa wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹni rà kó bá o ẹni rà kó bá o ẹni rà kó bá o. tí wọ́n sọ fún ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìjà àwọn madam kọ́. wọ́n wà níbi tó fi ń ṣe administration tiwọn ẹ mọ̀ kí Kánò náà ń gbé. Kánò ẹ̀yin dẹ̀ wá ń bí. ẹ gbogbo wọn Kánò náà wà. ẹ jọ̀wọ́ kí lẹ fẹ́ jẹ kò sóúnjẹ ńlẹ̀ náà o bọ̀ tẹ́ bá fẹ́ jẹ ẹ sọ. òun gbà tẹ́ ẹ ti sọ pé kò sóúnjẹ ńlẹ̀ kò sí reason fún mi láti sọ pé mo fẹ́ jẹ nǹkan ẹ̀kọ́ tí n bá sọ náà kò sí nǹkan tí máa jẹ. ẹ̀yin lẹ sọ pé ẹ̀jẹ̀ báyìí tẹ́ bá lè fẹ́ jẹ. bá mi tẹ́lẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ ló rọ̀ mí lọ́kàn. bó bára àti gbà Olúwa lọ. láti gbogbo ilé tó ń ṣe má bá mi sọ̀rọ̀ kankan opportunity tó bá ti rí wà á change ẹ̀dá tó wà kò síbi tí ò ti ń wá. Yes. Kí ló ṣẹlẹ̀ kí ló tó pẹ́? Má bínú ibi tẹ́ràn mi. Létí ẹ̀mí dà. Òlélé, bàbá mi tẹ́lẹ̀ òlélé. Ibi tẹ́ràn mi tẹ́ ní kí lọ gba 30,000 naira tí mo dé déètì 30,000 naira tí mo tẹ 30,000 naira 300,000 naira ló jáde bọ̀ lábàá mi tálẹ̀ níwájú Ọlọ́run àtẹ̀yàn ẹ̀ràn mi lélẹ̀ o mo tún fi ATM card yẹn sínú ẹ̀ pé kí n tẹ 20,000 naira 200,000 mi ló ti jáde bọ̀ lábàá mi tálẹ̀ 200 million naira ló wà níbẹ̀. Ẹ̀rù ń bà mí mo tún dúró síbẹ̀ díẹ̀ bí a security matter wá bá mi pé bí a dispense or anything anybody wá bá mi mo sáré délé ní inú mo ṣe pé. owó tó pọ̀. 500,000 naira ní 500,000. máa rí káàdì yẹn máa ń ṣe bẹ́ẹ̀ nígbà mi special card ni máa rí ọlọ́run àgbẹ̀ ìgbà débẹ̀.
Bro Bámitálé. Ìwọ máa lọ ntẹ̀. Ẹ ṣé, ẹ wo mo wà available lọ́la, mo wà available lọ́tùnla, ẹ lè rán mi iṣẹ́. Ma, you can go. Thanks, sir. Ogbe. Tó sáré báyìí. Bámitálé. Kí lè lè? Kí ni? Ẹ jókòó náà. Alagbala. Ẹ jókòó. What is this? Kí lè lè yìí? Mo lọ kí lè lè yìí? Ẹ jókòó náà. Ẹ jókòó. Mo gbọ́. ATM card yóò ní nọ́mbà. Ní kankan tó ń ṣẹlẹ̀ sí mi láti jọ ẹ̀. Mo máa ń fẹ́ sọ fún yín bóyá kì í fún mi látẹ̀ńṣọ́n. Ẹ̀ ń fún mi ní audience. Ṣẹ̀rí, ó ní àwọn alákùn tí mo ń lá láti jọ ẹ̀. Ọlá ẹ̀ ní agbára gan. Ó ní ẹ̀mí kan tó ń bá mi rìn, tó ń bá mi sọ̀rọ̀ láti jọ ẹ̀. Bí ẹ̀mí inú afẹ́fẹ́. In fact, nǹkan tó ń ṣe fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ó lágbára gan. Ó sọ oríṣiríṣi nǹkan fún mi kó máa ṣẹlẹ̀. Gbogbo nǹkan tó dẹ̀ sọ kó máa ṣẹlẹ̀ ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí mi. Ó ní aburú kankan ò ní ṣẹlẹ̀ sí mi. Ó ní tó bá yìnbọn fún mi kò ní bà mí, ìbọn ò bá mi o. Ó ní tí mọ́tò bá gbà mí, mi ò ní ṣèṣe pé màá tún dìde ni. Ṣé gbogbo nǹkan tó sọ pátápátá ló ń ṣẹlẹ̀ sí mi o? Kò yé mi o. Kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ̀rù ń bà mí o, ẹ̀rù ń bà mí o. Ẹ̀mọ tuntun tó wá ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ owó tẹ̀ rí. ATM yìí òun ló fún mi. Ó ní kí n tẹ ní 4 digits of my choice. Ní pé owó tí bá fẹ́ ó máa tẹ̀ fún mi. Mi ò mọ̀ bí ẹ pàdé gẹ́gẹ́ tó bọ́ta sí. Má sọ̀rọ̀ ẹ lọ, má sọ̀rọ̀ ẹ lọ. Òun ni mo fún ní date of birth mi o. Mo ní kókó tẹ kó bá mi gba 30,000. 30,000 ni mo ní kó gbà o. 500,000 ló kó wá o. 500,000 ló kó wá o bọ̀dá mi. Hey! 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 Ha! Orí ẹ̀ ò pé. Ó ṣe fi yí àyà mi ń já sí. Bámitálé! Ẹ̀mí inú afẹ́fẹ́ kan ti ń bẹ̀rẹ̀ rìn láti bí ẹnu ọjọ́ bíi 3. Ìwọ ló láwọn àlákọ́ láti bí ọjọ́ bíi 3. Adé tó gbénú lé òde sọ fún mi. Ẹ mo fẹ́ sọ fún yín ìbọ̀wọ̀ wa tí bá fẹ́ sọ báyìí orí mi kan máa dìde ni because wọ́n ti wọ́n mi wọ́n ní mi ò gbọ́dọ̀ sọ fún anybody but mi ò rí inú mu sí mo máa fẹ́ sọ fún yín but tí bá ti fẹ́ sọ báyìí kí ni àkọ́ dìde tó báyìí. Ọlọ́run yé mi o. Èèyàn máa burú o. Èèyàn máa burú o. Mo máa ti ń fìnnú wénú jù torí Ọlọ́run. Nínú ilé tá a jọ sùn tá a dẹ̀ jọ ń gbé ní gbogbo ọkọ̀ ẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀. So gbogbo wípé ọ̀rẹ́ èéfín kan ó pariwo jí owó ní kíní kan ṣẹlẹ̀. Ṣẹ́niyẹn ni. Mo ní. Bó ṣe máa ń wà lórí òkè tí mo máa ń bi ẹ́ lérè pé kí ló ṣẹlẹ̀ tó òkè dá mi lò ṣọ́ọ̀ ni. Mo ní a lot of things ló ti ṣẹlẹ̀ tí mi ò lè ṣàlàyé gan fún yín. Ó bẹ́tà kó ṣàlàyé. Àwọn kọ̀ọ̀kan wá tí mi ò lè sọ pọ̀. Ó pọ̀. Tí mo dẹ̀ rò pé ìwọ ẹnu tí mo ṣe fún ẹ ló ń ṣiṣẹ́ tó lọ lọ. Ìwọ ẹnu kọ́ lélẹ̀ ìbọ̀dá mi. Ìwọ ẹnu kọ́ lélẹ̀ yìí. Mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ìwọ ẹnu kọ́. This is a special being I'm dealing with. Ìwọ ẹnu kọ́ lélẹ̀ yìí. Ìwọ ẹnu kọ́. Ọmọ ìyá wẹ̀rù ló jẹ́ kó pàdé tó yẹ tó fi pàdé. I'm scared. Alagbala. Jọ̀ọ́ sọ fún mi. Báǹkì wo ló ń jẹ́ Alagbala? Ìmọ̀. ATM káàdì wo? Ìmọ̀. Machine wo ló gbélé tí báǹkì ẹ̀ jẹ́ Alagbala bank? Ìmọ̀ ó ní ẹni machine tí bá ti débẹ̀ kí n kọ́ ṣáà fi sí kí n tẹ́ ní 4 digits of my choice. Any amount of money tí bá fẹ́ ó máa fún mi. Kò sí nọ́mbà kankan bí. So Alagbala Mastercard tún wà. Ó dàbẹ̀ ọ́. Bámitálé pàbó. Ṣé kìí ṣe wípé bí o ti lọ tójú bọ̀ nǹkan ṣá Bámitálé? Èmi. Bọ̀dá mi èmi. Látijọ́ tẹ́ tí mọ̀ mi ṣe ẹni pé mo lọ tójú bọ̀ lérí ju pé kí n kúnlẹ̀ kí n bọ́ lọ́hùn sọ̀rọ̀ lọ. Èmi tójú bọ̀ nǹkan. Èmi kọ́. Kò yé mi o. Tí bá ló yé mi mo parọ́ ni kò yé mi o. Kíní kan ń play nínú orí mi báyìí. Kí ni ẹ?
Ìgbà tí mo kéré díẹ̀, kó tó di pé mo ti ẹ̀gbọ́n sẹ̀mínárì rárá. Bàbá kan wà, àgbà pásítọ̀ ni. Wòlíì ńlá ni. Gbogbo àwíṣẹ́ wà lẹ́nu ẹ̀, àgbàṣẹ́ wà lẹ́nu ẹ̀. Láwọn kankan tó bá wà sọ nígbà yẹn. Ó ní kò sí kankan tó ṣẹlẹ̀ sí ọ̀làyé tí ò ṣe wípé òrè Ọlọ́run, tí ò ṣe wípé ó ní ìmọ̀ Ọlọ́run nínú. Bó ṣe wá sọ̀rọ̀ yẹn, ìsinsìn ó kàn play lórí mi wá. Ipe gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí, káàdì tí a jọ̀nù tán fún ẹ, owó tó rí kì í ṣe lásán. Tí ò bá wu Ọlọ́run kò lè ṣẹlẹ̀ sí ọ. Àìmọye ọ̀nà oríṣiríṣi Ọlọ́run máa ń gbà láti jẹ́ kí òré bọ́ sí ọwọ́ àwọn tó bá nífẹ̀ẹ́ sí. Àwọn àdúrà tí mo ti ń gbà lórí òkè, gbogbo àwọn ìdààmú tí mo ti ń dààmú káàkiri lórí ẹ̀, possibility wa kò jẹ́ pé ọ̀nà tí Ọlọ́run fẹ́ fi jẹ́ kó ṣẹlẹ̀. Àdánwò dédé fún ọ̀nà káàdì, òun àdúrà àwọn èèyàn tó wà nínú ayé. O mọye population Nàìjíríà lásán kábọ̀ torí ká wá sọ pé ìlú mi káàdì ọ̀nà kan dẹ̀ wú mi ṣoṣo. Ó dẹ̀ dojú kọ̀ wọlé kan kó wá lóun fún ẹ ní ATM card, kó wá lò date of birth, kó wá fi pọ̀ 500,000 naira jáde. Ní ètò jẹ́ wípé cash limit wà o. Ó dẹ̀ pọ̀ 500,000 naira jáde. 30,000 ẹ̀ mo ní kó gbà. 30,000 ló ní kó gbà. 500,000 naira jáde. Ohun tó fi lè mú tó fi tẹ 30 tí 500 jáde tó o bá wá tẹ 500,000 naira kankan èlò ló kó máa jáde. With the look of things pẹ̀lú nǹkan tí mo wo owó tó máa wà nínú káàdì Alágbàlá yìí ó kéré jù á tó 300 million. An opportunity comes, but what? Ẹ̀ẹ̀kan ni ìlọ́dẹ̀ gbọ́dọ̀ grab ẹ̀. Tó o bá ti grab ẹ̀ lẹ́ẹ̀kan tó wáyé ó ti lọ ní. Àìdọ̀nù máa ń wá tó máa ń wọlé èèyàn káàkiri tó máa ń ṣòro fún yàn. Opportunity ló dí yẹn. Èmi ló ká gbà gbogbo owó yẹn tán lẹ́ẹ̀kan náà ni. Ẹ jẹ́ ká lo káàdì kó sọ different number tó bá wà lọ́kọ̀ ẹ̀ ó lè jẹ́ dé tó bá tẹ̀yẹ náà ni. Kó lọ! Ká fi gba gbogbo owó yẹn tán. Torí tá a bá gbà tán kíákíá, àìdọ̀nù ẹ̀ máa wá. O máa sùn lọ́jọ́ kan ní o ò ní rí káàdì mọ́. Yes, I am very sure. O ò ní rí káàdì mọ́. Àìdọ̀nù yẹn á ti mú lọ. Nítorí mo fẹ́ lọ fún ẹ lómi. Àmọ́ ká tètè kó tán lẹ́ẹ̀kan náà. Kára mọ́tò kára lé ká kọ́ chọ́ọ̀chì. Ká kọ́ chọ́ọ̀chì ká kọ́ oríṣiríṣi nǹkan. That is it. Nǹkan tí mo sọ fún yín, ó serious gan. 30,000 ni mo fẹ́ gbà. 18 dẹ́pọ̀ 300,000 naira jáde. Ẹ̀rù bá mi. Èmi ẹ̀kọ́ ni kí n tún try bí anything. Mo tún ní kí n gba 20,000 again. 200,000 ló tún pọ̀ jáde kí n bá mi. Ó tó pọ̀ 200,000 jáde fún. Kó jẹ́ 500,000 naira. Ó dẹ̀ ní ATM tó fún mi kò ní nọ́mbà. Kò sí nọ́mbà lára ẹ̀. Ó tún kọ Alágbàlá sí. Gàdí àgbà báyìí lọ́kọ́ Alágbàlá sí ara ẹ̀ tó bẹ̀rẹ̀ tí ó jáde. Ìwọ ọmọ yìí dúró náà ẹni méjì ló ti sọ fún náà. Ṣòro tó sọ fún mi lẹ́yìn kò gbọ́dọ̀ jáde mọ́. Ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kan sọ. Jọ nígbà tó fẹ́ rán ẹni ṣe olórí burúkú yìí kílódé tó kọ́kọ́ wá bá mi náà pé màámi wọ́n rán ẹni ṣe báyìí. Ṣé bí mo lò náà ni ó dẹ̀ bẹ̀ mí pé kí n bá wọn kọ̀ withdraw ní ilé iṣẹ́ lè padà wá sí iṣẹ́ wa sọ fún mi mo kọ̀ ní kí n bá wọn sílẹ̀ kan nígbà tí mo dẹ̀ ṣetán tí mo fún wọn lówó ó dẹ̀ fún mi ní 50,000 náà. Bẹ́ẹ̀ ni màá padà owó tó kọ́ fún mi. Ìgbàdí mi padà bọ́ lé mi ti ya POS mo ti deposit ẹ̀ sí. Àwọn ọmọ yìí ìgbà tó ti ń tìbọ̀ ó ń jáde ó tún tìbọ̀ ó jáde ó wá tún tìbọ̀ ó tún pa owó ó tún wá lọ bá wọn ó tún wá kówó fún ẹ ó fún ẹ 50,000 ó tún wálé wá bàyẹ̀ pé owó tó fún ẹ rìn kọ́ irú ti ẹ̀ bọ́ ọmọ mi pé mo ṣáà ń tìbọ̀ ó ṣáà ń jáde ó ṣáà ń jáde ó ṣe wá kówó ìfún mi jẹ́ wá kó fún ìyá mi ó yá ìyá mi àárín nǹkan sọ fún mi ó ti sáré lọ ó ṣe kí ni. Ó ní ló máa bà tó tẹ̀ jẹ́. Máa ṣe ṣíkì mẹ́wàá fún ẹ. Ìjọba ẹ̀kọ́ mi ni. Àwọn ọmọ yìí. Irú ọmọ olórí burúkú wọn nìyẹn. Bó bára àti gbà ọ́
wọlé now. Professor di ilé bàbá ọbọ̀kì bọ̀bọ̀ lẹ́rù wọlé gidi dìdìdì gidi gàdígàdì dídìdì dárídà yẹ́yẹ́. Òṣèré tó yà mí lẹ́nu bàbá òṣèbò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yẹ́yẹ́yẹ́ ṣáṣáṣá. Ẹgbẹ́ wọlé náà. Kọ́lọ̀ ìjọ̀nù block. Wo o ṣáà ti rí pé kọ́lọ̀ tí mo sọ fẹ́ pé mo fẹ́ lànà ni mo rà kọ́lọ̀ tájọ wò òun náà ni mo padà rà. Ìgbà wo ló bá rà tiẹ̀? Prado ni kò rà. Prado o ni kò rà. Ti yí ẹ̀. Ọ̀rọ̀ mọ́tò kan ló ń ṣe mí báyìí sí. Báwo la ṣe máa ra mọ́tò jọ tá à ń gbé lè mi rent? Ibi tá à ń gba rent ẹnìkan. A máa kọ́ ti wà, a máa rẹ̀ a máa kọ́ ti wà, mansion la máa kọ́. Ó kéré jù 7 rooms ló máa wà bẹ́ẹ̀. Má fi bí yàrá kan máa fi ṣe ilé àdúrà, máa kó candle síbi kan, máa kó tùràrí síbi kan. A lè máa lo mẹ́ta, a máa lo mẹ́ta fún tiwa. Ti bóyá ẹja ẹ gbé wọlé náà a máa sọ yẹn níta ẹ gbé mọ́tò wọlé. Mo fẹ́ kí inú ẹ dùn fún mi ni o. Inú mi dùn ẹja ẹ gbé mọ́tò wọlé. Ìwọ ló fún mi lọ́wọ́ tí mo fẹ́ ra ilé. Mo wá fẹ́ kó máa rò lọ́kàn. Priority mi gangan, òun ni church tí mo fẹ́ kọ́. Ambition mi gangan láyé mi òun nìyẹn. Àwọn ọmọ tí ọ̀tọ̀ mi nínú ministry mi ìfẹ́ kó máa ṣàkóso mi. Àdìtẹ́ tí bá ní church ẹ̀rù àbá mi. Owó tó bá owó tó dùn owó láyé. Nínú ATM yìí owó tó bá wà bẹ́ẹ̀ ó kéré jù àtọ̀ 500 million. Opportunity jẹ́ àtẹ̀tẹ̀ fi ṣe kí. Tí bá dé dá church lẹ́tọ̀ èmi ó mọ̀ ìwọ English yẹ ẹ́ fi kan tí n bá ti wàásù ìwà máa interpret fún ẹ̀dẹ̀ ló máa sọ. Tó bá ti sọ fún mi, a máa fa àwọn èèyàn ọmọbìnrin olórí àrí ẹni ò lè fọ́ àbí tí ó bá dé péjì ẹ. Bloodline! Ẹ gbé mọ́tò wọlé. Bloodline! Mi ti lè wọlé. Mo fẹ́ dọ̀dọ̀ ìyàwó sísè bẹ́ẹ̀ ló ti lọ. Mi ti lè lọ ìyàwó tí mo fẹ́ gbà. Mo fẹ́ kó pa mọ́tò lọ. Dá! Gbéná lórí ọ̀tá kó tẹ̀ lọ ládùúgbò kó ṣe yẹn. Àmọ́ wàjọ́ mi o, tó o bá wá mọ́tò máa fọ gíláàsì, máa mọ̀ fọ, máa rí pé mi ò dùn. Ìwọ ló lówó, ìwọ lọ̀gá gbà, Odunlade, ìwọ ló mọ̀ tó wà, owó ẹ̀mí, olùfún gbogbo, ọ̀gá ní ètò àlè. Bàbá àlàyé, ògùn Ọlọ́run ni mo káwọ́ sókè fún náà ayé ẹ, kó o ṣe yẹn lọ. Ẹ má bínú torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ jọ̀ọ́, mo sáré lọ rí kan àwọn lọ́ọ̀yà wa ni. Sorry, ẹ jọ̀ọ́. Báwo ni iṣẹ́? Gẹ́gẹ́ bó ṣe sọ lọ, ṣe rí òpónà tẹ̀ ń wò yẹn sà, ẹ máa rí corner picks kan bẹ́ẹ̀ yẹn. So tẹ bá tún lọ báyìí, òun ló dé ṣe ti níbẹ̀ ibi gí yẹn, another one wà ń bẹ̀. Tẹ bá tún lọ báyìí náà, same thing. Gbogbo tí ó wà níbí báyìí yẹn 2 acres ni. 2 ni bóyá wà yìí? Yes. Tí mo la àwọn nǹkan tí mo like ni. Fà tó tiẹ̀ kọ́kọ́ wú mi lórí jù tí mo like ni pé ó wà ní ẹ̀gbẹ́ títì. Ìyẹn gangan ló kọ́kọ́ wú mi ní orí bẹ̀. Ohun tí mo dẹ̀ fẹ́ ṣe á tó ṣe bó ṣe wà yìí. Àmọ́ tó wá ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé ṣé ilẹ̀ tẹ mú mi wá sórí ẹ̀ ṣó níwèé? Ṣó gẹ̀ níwèé? Ọlọ́run lẹ fẹ́ bá díìlì o. Ègún àtèpé Ọlọ́run ìrandíran ni o. Tẹ́ ẹ bá jẹ tán máa jẹ o. Ọmọ á pàṣẹ fọmọ mọ́. Ó jẹ́ ní o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbà lórí ilẹ̀ yìí, ọ̀gá máa help yín. Ọ̀gá mọ àwọn èèyàn nínú government. Within 2 weeks, wọ́n máa gba ọgbẹ́ jáde fún yín. Òun lẹ ti gbọ́ yẹn. Torí mi ò fẹ́ wàhálà fún ọ̀rọ̀ oníjọba dé o. Kò sí problem. Bó ṣe wá jẹ́ 2 acre yẹn, òun ló wá dùn mọ́ mi nínú jù. Torí irú nǹkan tí mo fẹ́ nìyẹn. Ṣé ẹ̀mọ̀ tó ń ṣẹlẹ̀ gangan ni pé ṣẹ́rí tó bá jẹ́ tí n bá kọ́ chọ́ọ̀chì tàn sórí ilẹ̀ yìí. Ṣó ti yẹ yín sí? Mo fẹ́ kó jẹ́ pé chọ́ọ̀chì tó máa tóbi dáadáa ni. Nínú chọ́ọ̀chì yẹn náà, mo fẹ́ kí n ní hòtẹ́ẹ̀lì ńbẹ̀. Hòtẹ́ẹ̀lì máa tún wà bẹ̀. Ẹ fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì sínú church? Mo máa kọ́ chọ́ọ̀chì lọ́tọ̀.
mo máa kọ́ hòtẹ́ẹ̀lì lọ́tọ̀ sínú kọ́ńpáàdì kan náà ohun tí mo sọ nìyẹn ìgbà tí mo ti wà ní sẹ́mínárì òun ni business hotel ti wà lórí mi. Oh, good. Bẹ̀dẹ̀ ṣe ròyìn ẹ̀dá ẹ̀ mọ̀ ń pa business ó dà bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ máa wo area àbítẹ̀wá yìí ibi tó dáa fún hòtẹ́ẹ̀lì tún ni kò yẹ yín sà ṣe rí gbogbo àwọn boys tó tiẹ̀ wà ní gbogbo àgbègbè wọn like hòtẹ́ẹ̀lì bíi àwọn àtàwọn girlfriends wọn tó bá bẹ̀rẹ̀ sí ní yabo ibi ẹ̀rù abáyín sà ẹ wá jẹ́ kó jẹ́ time ọdún ẹ má rọrí kò sí problem ẹ má má ta. kèrò tí wà lọ́kàn yín ṣọ́ọ̀ṣì wo lè ń lọ kí wá ní ṣọ́ọ̀ṣì kan máa wá gbàgbé sun bẹ́ẹ̀ rárá o hallelujah máa di méjì hallelujah ṣọ́ọ̀ṣì máa wà lọ́tọ̀ hallelujah fàtàtàtà máa wà nílé rárá. àwọn pásítọ̀ kan bá wá fún conference tá a bá ń ṣe convention àwọn pásítọ̀ tó bá wá fún convention àtìyàwó wọn àwọn ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni àwọn náà gbọ́dọ̀ wà nínú rúùmù tá a bá ṣèṣọ́ òru tẹ́lòmí ò lè lọlé mọ́ wọ́n gba yàrá kan sùn mí nìkan wá máa ṣe tàtàtàtàtà màá máa kọrin ara tàtàtàtàtà tí bá ti fèdè fọ àwọn náà máa kọ tí wọ́n nù rú tàtàtàtà wá pé méjì rárá jẹ́ ti rí business mi yẹn ohun tó ṣe nìyẹn. ó ti yé mi òótọ́ lẹ sọ so baba now so bí ó ṣe wà yìí 140 million ní ilẹ̀ yìí ṣùgbọ́n nítorí pé ẹ sọ àwọn nǹkan kan tí mi náà dẹ̀ mọ̀ wípé church lẹ fẹ́ fi kọ́ so mo ti bá àwọn management sọ̀rọ̀ so a ti parí everything lórí 90 million. kí ló ṣe yìí ṣé ẹ nílò àdúrà ọlọ́run àtẹ́ ẹ̀ bá nílò àdúrà àṣẹgun ẹ̀ máa pe 90 million fún ìránṣẹ́ ọlọ́run pé kó wá fi 90 million ralẹ̀ tí mo fẹ́ lò fún jésù kí n máa ralẹ̀ fún jésù 90 million. 2 acres. ní kí ni ó tí máa ṣẹlẹ̀ léyìí o máa fún yín 50 lórúkọ jésù mo lè fi ń bá yín sọ̀rọ̀ kéde ẹgbọ́ máa fún yín 50 máa ń kọ́ fún yín 40 máa send 10 later n ta máa ra lẹ́yìn nìyẹn 50 million ni máa ra bí mo fẹ́ lò fólúwa ni bá mi tálẹ̀ tó o bá rí ilẹ̀ yìí wà á ti láìkẹ́ jù ẹgbẹ́ títì gangan ló wà bẹ́ẹ̀ ni 90 million náà ní kí n san ó dẹ̀ ti pọ̀ jù tèmi mo wá beat ẹ̀ down mo wá sọ pé 50 ni màá san wọ́n wá lágídí títí bí lè san ju 60 lọ àmọ́ báyìí wọ́n tá a máa ṣe mo fẹ́ ká sáré send 40 million naira sí wọn báyìí tọ́ bá dẹ̀ lágídí títí tọ́ bá ní 60 làwọn fẹ́ gbà bí 65 àmọ́ bá ṣe máa san bọ́tí ilẹ̀ yẹn dà gan ni sáré bá mi lo a máa sáré lọ lo ATM yẹn a máa mọ bá ṣe máa fi transfer owó sún ọ kí ló ní kí ní sùúrù fún kí ló mí pé kí ní sùúrù fún wọ́n dúró hot cake níbí wọ́n fẹ́ gbà ká tètè arrange ká ló 40 million naira ká fi ra ilẹ̀ iná á lè máa san ìtókù àmọ́ balance ẹ̀ later. sáà afa ẹni sùúrù ẹ má jẹ́ ń ṣì sọjà rí bá mi talẹ̀ kí la fẹ́ ṣe báyìí èwo ni kí n máa bọ̀ lé kí n máa bọ̀ lé èwo ni kí n ní sùúrù náà má ti jẹ́ ká ní sùúrù náà adé ká lo nǹkan tá a bá fẹ́ lò lórí ìwé jẹ́ ká sáré lò jẹ́ ká sáré gba tá a máa gbà. Oh, mo ti gbẹ báyìí tálẹ̀ mo ti gbọ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ má talẹ̀ ìfẹ́ lómi o ẹ má talẹ̀ ìfẹ́ yàn kankan ẹjọ́ tó lọ mo ń padà bọ̀ ara lẹ̀ èmi náà ni máa rà àmọ́ ẹ jẹ́ ìlà gbòòrò rẹ̀ ọkọ̀ kò tí ìyá ẹ̀ sí rẹ̀ dì. mo ti rẹ̀ dì. láì ṣe pé nǹkan mi wà bẹ̀ mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà tí mo ti jẹ́ káàkiri táwọn èèyàn ti bá mi dúpẹ́ bábá báàkì mi mọ́ kí n má bínú o torí ìwọ àti ọ̀gá ẹ̀ àti ìwọ àtọ̀gá ẹ̀ mo máa fi ọlọ́run mi orí òkè sí ẹ̀yin méjèèjì ni lórí wípé mo fẹ́ fíìsì kámẹ́rà sẹ́yìn ṣíìsì mọ́tò lásán mo dẹ̀ stáàtì mọ́tò ní òbá stáàtì ṣọ́ọ̀pù yín lẹ ti ṣe nǹkan sí mọ́tò mi àbí. rárá ẹ má bínú sá ó yé mi ó tó kẹ́ bínú sá àmọ́ mo promise yín pé tó máa fi di ọ̀la tẹ́ wọ́n máa rí mọ́tò yín ẹ̀yin gan inú yín á dùn. ṣó gbọ́rọ̀ tó sọ yìí tó wọ́n máa fi di ọ̀la lọ́la yìí náà. ẹ a máa bá yín fix ẹ tá a bá fix ẹ tán ó máa dàbí factory ló fix ẹ ni. tí mọ́tò mi ò bá ṣiṣẹ́ máa bẹ ọlọ́run mi orí òkè mi á kàn yín lára. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn sá lọ́la mo promise yín tó bá ti di ọ̀la sá. gbé mọ́tò ẹ gbé kó wájú ọ̀dọ̀ mi lọ. ẹ má bínú sá tó bá ti di ọ̀la ẹ̀yin gan máa ṣí mọ́tò yín mọ́ sá. kí ló ṣẹlẹ̀ ọjọ́ wo ni mo rí yín náà tí mo sọ pé mo nídìí fún crusade pé kẹ́ ẹ̀ yọjú sí mi ọjọ́ wo ni mo ní kẹ́ ẹ wá. ọ̀la ni sà. ọ̀la ni mo sọ. bẹ́ẹ̀ ni sà. so mo mọ tí mo ń sọ.
Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin náà mọ̀ ń tẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ wá já géètì mi wọlé ni àbí kí lẹ̀ ṣe ń bí? Rárá sà. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo dádì, ọ̀rọ̀ ti kọjá pé ẹ fẹ́ fix camera sí ẹ̀yìn seat mọ́tò yín o. Ṣé kò ṣe é ṣá? Ó tí mo bí ẹ léèrè ni pé báwo ló ṣe dé inú ilé mi, ṣé ẹ já géètì wọlé ni tó káwọ́ mọ́ra bíi pé ẹni tó kàn lé yìí? Ẹ sà, nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn sà. Ó dẹ̀ serious gidi gan sà. Nǹkan ṣẹlẹ̀ nínú ilé sà. Ṣé nǹkan ṣe é? Nínú ilé mi? Bẹ́ẹ̀ ni sà. Nǹkan ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀? Màá tiẹ̀ dánú wọn, kí ló ṣẹlẹ̀ nínú ilé mi? Ẹ sà. Wọ́n wá jẹ́ mi jọba, màá kọ́ bíbélì mọ́ ẹ. Ẹ ní sùúrù sà, ẹ ní sùúrù sà. Take it, give me easy. Ṣé nǹkan ò ṣẹ̀yìn ọmọ ìṣá? Kí ni mo fẹ́ take it easy? Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ wọ́n dá sábà? Dádì ẹ ní sùúrù. Kí bá wọnú ilé mi? Bàbá lè jẹ́ sọmọ yẹn. Ẹni lè wọlé sáà. Bàbá mo jẹ́ síta ní kí ló ṣẹlẹ̀ sọ fún mi náà? Dádì, nǹkan táwọn ń try láti sọ fún yín lẹ́nu gate náà nìyẹn. Ṣàdédé ni mo ń gbáriwo àti intervals mo wá wò pé kí ló lè máa ṣẹlẹ̀ ládùúgbò báyìí. Ìfẹ́ dá wá náà ni mo ṣe ní kí àwọn tẹ̀lé mi. Dádì, ìgbà tá máa débí. Ìwòwò ọmọlúwàbí báyìí láti bá sà. Ṣé ẹ lálàáfíà? Ṣé ẹ fẹ́ kọ́ bá yín hòhò? Ṣé ẹ fẹ́ bọ́ sí hòhò? Rárá dádì. Ṣé ẹ fẹ́ kọ́ wọ̀ bí yín rí yín hòhò ni? Kí lẹ sọ? Kí ni? Bọ́m̀talẹ̀. Bọ́m̀talẹ̀. Ìgbọ́ tó tẹ̀ wá ṣẹlẹ̀ ní pé kó tó kú, iṣẹ́ ló di ọwọ́ kàkàkàkà báyìí. Etí ẹ̀kọ́ báyìí ló wà lọ́wọ́ ẹgbà tó fẹ́ kú, tó fi lé mi lọ́wọ́. Etí ẹ̀mọ́ dé wá. Òun rẹ̀ dádì, òun rẹ̀. Etí ẹ̀mọ́ dé wá. Òun rẹ̀. Bẹ́ẹ̀ Bámi dálẹ̀ kò gúnlẹ̀ fún mi. Ọmọ inú mi kò gúnlẹ̀ fún mi. Ojoogun etí ẹ̀rà. Olùwì, 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 onídàájá. Onídàájá, àjọpọ̀ ẹnìgbà. Adé orí la fi mọba, ìlẹ̀kẹ̀ la fi mọ joyè. Alágbàlá jàràbà, ọwọ́ ayé ò ká. Alágbàlá o! Ikú kan ò ní ọpa. Nítorí pé ìwọ ni ọmọ ikú. Àrùn kan ò ní ọgbẹ́dẹ̀. Nítorí pé ìwọ ló ń gbé àrùn dè. Òfò kan ò ní ọṣẹ. Nítorí pé ìwọ ló pín fẹ́ni tó fẹ́ àtẹni tó fẹ́. Alágbàlá ìbàrẹ̀ o. Alágbàlá o! Ẹ káàbọ̀. Ẹ kú rìn. Ẹ ti padà wá lórí àga yín báyìí. Láti òní lọ, ẹ ti di alágbàlá. Bẹ́ẹ̀, ẹ ti di alágbàlá. Ipa ayé kan ò lè ka yín mọ́. Èèrà kan ò lè rìn yín. Ẹ rán wa níṣẹ́ níbi tó bá wù yín. Àájẹ́. Bẹ́ẹ̀, ẹ bọ́ sínú ayé láti jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn wá sínú agbo alágbàlá nítorí iṣẹ́ tá a rán yín wá ṣe gangan nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. Mo ṣetán láti ṣe gbogbo nǹkan tí ẹgbẹ́ bá fẹ́ kí n ṣe. Alágbàlá o. Gbogbo ẹ̀mí tí ẹgbẹ́ bá fẹ́ kí n mú wá. Mo ṣetán láti mú wá. Gbogbo owó àti ọlà àwọn èèyàn tí ẹgbẹ́ bá fẹ́ kí n gbà sọnù. Ó ti di tẹgbẹ́ o. Gbogbo ayé àwọn èèyàn tí ẹgbẹ́ bá fẹ́ kí n sọ di ohun ìtàn. Ó mà ti rí bẹ́ẹ̀. Gbogbo ògo ẹnìkan kan tí ń tàn tí ẹgbẹ́ bá fẹ́ kí n paná ẹ̀ sọnù. Ó ti ṣe é ṣe.
ẹ ṣé mo dúpẹ́. ẹ wá rí fún alágbàlá. láì bá mi lẹ́rù kan ọ̀dà mi níṣẹ́ ni mo rí tí wọ́n gbé olódì mi dìgbàdìgbà pé ó kú. lọ́wọ́ nìké lẹ́yìn ìgbà yẹn ni mo bára mi níbi tí mo sọ fún pé mo máa ti ríra mi yẹn tí mo gbé èrè ṣùrù mi tí mo dádé tí mo múra bí ọba tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wárí fún mi wọ́n pè mí ní olórí alágbàlá o alágbàlá o olórí o èmi náà jẹ́ bí ọba mu kò yé mi. wọ́n pè é ní alágbàlá. ṣé kìí ṣe alágbàlá tí wọ́n pè é olúwa nínú ATM card tá a fi ń gbòòrò wípé orúkọ tó ń pè é lọ́wọ́ olúwa nínú ATM card. ó yé mi náà lẹ́nu tí mo kọ́ wọ́n ń dọ̀bálẹ̀ wọ́n ń wárí fún mi olórí o aláǹtọ̀ sọ oríṣiríṣi I was scared àti mo jí then nígbà tí mo wá jí sójú ayé bí mo ṣe rí lédi yẹn lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn. lédi tó ló máa ń yọ sí ẹ bẹ́ẹ̀ nínú afẹ́fẹ́ yìí wọlé ẹ tó orúkọ ẹ kí ló ọ̀kín lórí o kó tó wá bá ẹyẹ ló ń jẹ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n kò tí ẹ yé mi gbogbo yé mi mọ́ kó tó bá mi lẹ́rù jù ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni pé ó ní láti máa sọ fún mi pé àlá tí mo lá yẹn o pé kò ń ṣàlá lásán pé bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ nínú àlá yẹn bó ṣe máa ṣẹlẹ̀ sí mi lójú ayé ni. bó ṣe máa ṣẹlẹ̀ sóò nìyẹn òun ló máa ṣẹlẹ̀ sí kì í ṣe wọ. mi ní fojú sunkún ẹ lágbára Ọlọ́run Jésù Kristi tí mo ń sìn kò lè jẹ́ kí n fojú sunkún ẹ àwọn níbí máa padà ṣẹlẹ̀ sí. What is this? I'm scared. No, don't be scared. Fọlẹ́ balẹ̀ o kò sọ tó máa ṣe o wọ́n tẹ́tí ẹni tẹ́tí lásán ni ara àwọn nǹkan tí bàbá tí mo sọ fún ẹ tí mo ní pásítọ̀ yẹn tó sọ fún mi ó nìyẹn ara nǹkan tó sọ nìyẹn ara àwọn mystery tó máa ń wà ní ẹ̀yìn oore àbí àwọn ẹ̀mí inú afẹ́fẹ́ ara àwọn orin tí wọ́n bá ṣe fún lọ ara àwọn mystery yẹn wọ́n fẹ́ kó o bínú kó o wá sọ káàdì yẹn bóyá kó o lọ sọ sódò àbí kó o lọ sọ sí ìkọ́ tó o ní mọ́ ohun tó fẹ́ kó o ṣe nìyẹn ìgbà kan rí i pé ọ̀dọ̀ alágbára ló wà tó ti dáàbò bò ẹ̀ ohun tó ṣe wọ́n nìyẹn tó fi ń dà ẹ́ láàmú irọ́ dẹ̀ lọ pa èlò láì gbà nínú káàdì o àìgbà 50 nínú owó ọ̀hún á dẹ̀ máa gbà tán wọ́n farabalẹ̀ o mo ti rí ibi orí Ọlọ́run ni o àwọn ìṣòro ká máa dojú kọ rẹ bí o dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹ o ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ lágbára Ọlọ́run o àmọ́ níbi tó rọ̀ dé dúró a máa gba àwọn àjàdúrà o máa gba àwọn ọlọ́jọ́ mẹ́ta gbáko èmi máa gba méje mo mọ̀ pé ń tẹ́sítà ẹ mo mọ̀ pé kò strong ìfún ẹ lè lọ o ní mo ṣe ní kò gba àwọn ọlọ́jọ́ mẹ́ta fi ilẹ̀ fẹ́mi kémi gbọ́ lọ́jọ́ méje kò sí bá a ṣe máa gba àwẹ̀ tán mo mọ̀ pé ogun aṣẹ́ òun ni lálàá ìmọ̀ rárá tá a máa fi gba gbogbo owó ẹ̀tọ́ ni àwọn náà bọ́ wá o kò yẹ wọ́n ṣùtà ara wọn lẹ́sẹ̀ ni o táwọn ò bá gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn èmi ò ní mú àìdí apẹ́ ká lọ gba àwẹ̀ wá o tá a bá dẹ̀ ti lè gba àwẹ̀ yẹn àti tákù wọn nìyẹn ó tán o fara ẹ balẹ̀ o kó fara ẹ balẹ̀ o basket yo mo ti lọ sọ fún bọ̀bọ̀ kan mo ti ní kó open account tó bá open yẹn owó tá a bá ń gbà ń sìn a máa wọ̀ sínú ẹ̀ straight a máa wọ̀ sínú ẹ̀ bọ̀bọ̀ yẹn báńkì ló ti ń ṣiṣẹ́ ó dẹ̀ ní kó sí wàhálà àkọ́kọ́ tó ti yẹ mú ATM card yẹn wá àkáǹtì yẹn ní lọ́wọ́ máa wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni àní ATM card yẹn. òun náà ni mo mú kúrò ní yàrá sí mo fi sápò. àmọ́ gbégbájú àbí dídé èwo ló ń ṣe yìí èwo ló ń bẹ́ẹ̀ ṣe. ṣé mo ń gbà tẹ̀ dé. mo bí báwo kí ló ń sá àní ATM card yẹn. àní mo fi sápò mi mo mú lórí. má ṣeré kéré. má kí ni. dàbí kò tà mí lẹ́sẹ̀ sí. lẹ́sẹ̀ bá wo. wọ́n fẹsẹ̀ lẹ́jà rẹ̀. ó dùn mí gan sẹ́. wojú mi. ètò ìpọ̀tàǹtì gangan ó ní káàdì ìyẹn kò sí tó ṣe lẹ́sẹ̀ má pretend náà. ó dùn mí sẹ́ ó fi síbi mo mú kúrò ní yàrá sí. ìmọ̀ àwọn pípù yóò ní iṣẹ́ lórí wa náà ṣó wà lọ́wọ́ inú yàrá kó mú káàdì. kí ló tó ń kẹ́ra báyìí bá mi talẹ̀ kí ló tó ń kẹ́ra báyìí náà. ó dùn mí gan sẹ́.
èyí ni opportunity ta ní pé ká lè kó àwọn owó tó bá wà bẹ́ẹ̀ ká kó lọ sínú àkáǹtì tá ṣẹ̀ṣẹ̀ open ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kẹ́ra. mo mú jáde ń sìn. Èwo gbogbo eléyìí wọnú yàrá ẹ kó wo káàdì kó mú káàdì wá járe lágbára Ọlọ́run ibi ò ní ṣẹlẹ̀ sí ẹ wàá gbàwé ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ni àgbọ̀jọ́ méje ogúnṣẹ́ nìyẹn ò lè rí nǹkan kan mọ́ opportunity ni now má jẹ́ káàdì ẹ sọnù o àníjọ sórí burúkú pọ̀ lágbára Ọlọ́run. Òkùnkùn ṣubú ayé mọ́lẹ̀, èṣù ọ̀sìn mi. My Lord is good, I will lift him up. Àtiwọ́, aya, everywhere I go, I will lift him up. Aya, lift him up. Aya, ẹgbẹ́ sókè, ẹgbẹ́, lift him up. Aya, 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 lift him up. Lift him up. Bang 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 bang. My Lord is good. I will lift him up. Aya, everywhere I go, I will lift him up. Everybody, I want to be lifted up, man. Irú kí ni túmọ̀ eléyìí? Ìsọlẹ́nu burúkú lè máa jẹ́. Ìbanilórúkọ jẹ́ ló fẹ́ jẹ́. Wèrè wá sórí òkè. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní wá lùlù. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní kọrin bí. Ẹjọ́ àwọn tó bá gbọ́ àbáwọn tó bá fẹ́ wá bá mi lórí òkè. Tó bá nírú ẹ̀ wọ́n ò ní rò pé nǹkan mi. Èmi ò fẹ́ ọ́. Ẹlẹ́ ìjọ tẹ́ bá ti rí ẹlẹ́ jìnnà. Gbogbo nǹkan tó wà bí tó wà lẹ́yìn kùnlé gbogbo kẹta àkọsí ẹ̀yìn gbogbo ẹ̀ ló ti fọ́ dànù. Kí ni túmọ̀ eléyìí? Mi ì fẹ́ rí bímọ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Mi ò fẹ́ rí mọ́ ni o. Kí ni eléyìí? Ìsọlẹ́nu ni. Lọ́n gbà bí o. Abẹ́ rí nǹkan. Ó ti yẹ gbogbo ogi tán. Ó ga o. Ṣàánú fún mi o. Lókè lè lé ìgbà yìí. Mo ti kó àwọn ará bí mi ò fẹ́ owó yìí, mi ò fẹ́ nǹkan kan látọ̀dọ̀ yìí. Ọlọ́run gbà mí. Mi ò kí n ṣe olójú kòkòrò. Láti ìgbà tó ti bí mi, mo ti gbọ́njú. Nǹkan oníkan ọ̀hún mi rí. Nǹkan èèyàn ọ̀hún mi rí, mi ò jalè rí, mi ò mú nǹkan èèyàn mọ́ títí mi rí. Nǹkan tó jẹ́ tèmi ló tẹ́ mi lọ́rùn. Ẹ lọ kí ló ṣẹlẹ̀? Mo wà lórí òkè. Kí ló dé mi gan tiẹ̀ ṣe gbé kọ̀ọ̀kan lórí òkè tán? Kí ló dé? Kí ló ń pè mí fún? Má pè mí. Kí ló dé? Ọlọ́gbọ́n ló mọ ibi tó gbogbo fi ń jàyàn báyìí. Kí ni? Kí ló ṣe? Jọ́nà bá tẹ̀ wá bí o. Wọ́n bí ẹ̀rọ kọ́ sí ìwáyé o. Ẹ̀jẹ̀ fi mílẹ̀ jẹ́ iṣẹ́ tí mo wá ṣe ń bí. Ta lè wá bíbá? Kí lè ṣe bíbá yìí? Ẹ̀dá mi ṣàánú fún mi ní ayé pọ̀. Ìwọ gangan ni mo wá síbí. Tó o bá kúrò lórí òkè yìí, nísinsìnyí, ó máa kú. Àìmọ̀kànmọ̀kàn, ó ń dẹ̀ ẹ́ láàmú. Ìyá ẹ̀ ń kọ́. Ṣọ́ọ̀ṣì níyà. Tó o bá sì níyà, lọ bá ìyá ẹ ní báyìí kó o bá kú dànù. Ọgbẹ́ wèrè báwo ló ṣe mọ̀? Ṣé ló ṣe ilé ẹ̀ṣẹ̀ bí wèrè? Wọ́n ní Yorùbá tí wọ́n bí ẹ̀yin oníranù rádaràdá ẹ̀rí wọ́n bọ́ ṣe rí ọmọ ọkọ sákìsà. Kí lẹ ṣe ń ṣe lórí òkè? Kí lẹ ṣe ń ṣe lórí òkè? Wọ́n ní wèrè wá sórí òkè, yẹn já máa lọ. Ẹ kúrò bí ẹ já lọ. Kí wàá ní tèmi pẹ̀lú ti wèrè? Ṣé tó tọ̀kọ́ lọ́rọ̀ ni? Jọ̀ọ́ jẹ́ kí n gbàdúrà sọ Ọlọ́run mi ò jọ́ o.
ẹ pẹ̀lẹ́ o. Adé ká sọ sáà. Ẹ pẹ̀lẹ́ o. Àdúrà yín á gbà o. Àdúrà yín á gbà o. Báwo ni? Pẹ̀lẹ́. Mo ń bọ̀. Bọ́ọ̀mì tá lẹ́dà. Nǹkan tí mo fẹ́ ṣe láti bá yín sọ bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ náà nìyẹn. Pé kí ni? Pé bá a ṣe wà lórí òkè bí wèrè kan ṣe dé nìyẹn. Bóyá dé báyìí bóyá pa owó bọ̀dà bá mi tálẹ́ nìyẹn. Kò pẹ́ síra wọn báyìí ní bọ̀dà bá mi tálẹ́ ní owó kù lórí òkè tó lọ gbé báyìí tó lọ. Wèrè gun orí high temple. Bẹ́ẹ̀ni sà. Orí high temple mi wèrè gun bẹ̀. Bẹ́ẹ̀ni sà. Bọ́ọ̀mì tá lẹ́wọ́ lọ gbọ́kadà. Mo dẹ́rọ̀. Ogun èṣù ò lè ṣẹ lórí mi. Ogun burúkú ò lè ṣẹ lórí mi torí Ọlọ́run. Yé Ọlọ́run ayé mi. Jọ tọ́mọ ní ìdánwò yọ àkọ́lé ní forwarded kí ló túmọ̀ sí? Nígbà yẹn ò lọ nìyẹn. Kò lọ ní. Àbọ̀ forward nọ́mbà mi síbò mi. Forward kò lọ ní. Ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ olóògùn. Bábí ta lẹ́ gbọ́ kadà pẹ̀lú kọ́ndíṣọ̀ tó wà yẹn. Gbogbo. Ṣẹ́tìrì kan tí mò ń sọ. Wọ́n ní wèrè wá síbi dáàdì tó fẹ́ gbàdúrà fún wa náà ti lọ yẹn já kúrò bí. Bó bára àti gbà ọwọ́ Olúwa lọ. Olówó rí mi o. Ẹ wọ́n bá sọ, ẹ pé kí Bàǹtálẹ̀ ó fi mí lẹ̀ o. Ẹ pé kí Bàǹtálẹ̀ ó yọ̀dà mi. Látijọ́ tó ti lọ, Bàǹtálẹ̀ kí mo pè ọ́ sí. Àbọ̀ sọ fún ọ pé nǹkan ṣe mí ni. Ọ̀sán àti tẹ̀bẹ̀ ẹnu rẹ̀ Bàǹtálẹ̀. Dákun yọ̀dà mi ó dé. Yọ̀dà mi. Mú mi bá mi talẹ̀. Ẹ máa ní láti dáríjì wọn ni o. Torí lẹ́fù tó wà yìí, ó ti kọjá lẹ́fù tẹ́ẹ̀ ní lè fi dáríjì wọn o. Ẹ jọ̀ọ́ ìyọ́nú yín ló ń wá, ẹ dáríjì wọn. Mọ́mì, mo fẹ́ fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀wọ́, ẹ bá mi dáríjì bọ́dà Bámitálẹ̀. Pásítọ̀, ṣé èyí tí ẹ mọ̀ pé Bàǹtálẹ̀ pè mí lájẹ́? Ẹ fi báàgì mílẹ̀ jàre. Bàǹtálẹ̀ ń bí wọn ní pè. Bàǹtálẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ fi mílẹ̀. Ọmọ ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu. A ní bo lọ ń lọ. Èmi ìyá rẹ̀ mi mo bí ọ ń bo lọ ń lọ. Kí ló dé fẹ́ mọ ibi tí mo lọ? Bàǹtálẹ̀ ń bẹ̀ mí mo bí ọ. Ó sì á kúrò lákàkà mi tó ní sọ bí tó ń lọ fún mi dákun. Èmi já rògbò. Ọjọ́ ọmọ wọ́. Ẹ wo ẹ fi mílẹ̀ o. Ó dà pé ẹ fẹ́ parí iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ lórí mi àbí? Ẹ fẹ́ parí ẹ̀. Iṣẹ́ bò. Ẹ bí mi lẹ́ẹ̀kan sí i. Iṣẹ́ bò Bàǹtálẹ̀ ojoojúmọ́ mo fi ń gbàdúrà fún ọ. Lọ́sàn-án lóru ni mò ń gbàdúrà nítorí rẹ dákun ṣàánú mi. Irú sẹ́wọ̀n tó ń sọ òye mi. Ẹ pẹ̀lẹ́ ọ̀yá aládùúrà. Ẹ ṣé mo dúpẹ́ àdúrà tẹ́ ń gbà fún lájọ́ ìnà tuntun. Ẹ jẹ́ kí n lọ bá ẹlòmíràn tó máa bẹ̀rẹ̀ níbi tí ẹ̀yin parí ti ń sí tó máa ṣe àdúrà fún mi tó máa wẹ gbogbo òṣì tẹ kọ́rọ̀ mi tó máa wẹ kúrò. Bẹ́ẹ̀ ni. Bàǹtálẹ̀. Èmi mo bí ọ kò sẹ́ni tó lè gbàdúrà fún ọ bí wọ́n ti gbà. Èmi mo bí ọ Bàǹtálẹ̀ dákun ṣàánú mi. Mo lọ. Ń bọ̀ ń lọ. Ẹni bí mo ṣe ń wò ẹ́. Ṣé Ọlọ́run ni mo fẹ́ rò mọ́ yín lára nísìnyí tí mo fẹ́ dágbére ibi tí mo lọ fún yín. Else mi ò ní sọ fún yín. Kí ẹ má bàa máa wá mi kiri o. Mo kàn ní kí n sọ fún yín ni. Ọ̀dọ̀ bàdá mi Dábírà ni mo lọ. Bẹ́ẹ̀ ni. Dábírà! Mo lo ọ̀dọ̀ Dábírà dákúdákúdákú mo lo ọ̀dọ̀ Dábírà o. Bàǹtálẹ̀ wojú mi dáadáa. Sọ ọmọ pé mi nìyá rẹ̀. Mo mọ̀ lọ́dọ̀ Dábírà. Mo lọ inú mi ọjọ́ sí o. Tèmi yé mi o. Mo dà kàkà Dábírà dákun o. Mo lọ ọ̀dọ̀ Dábírà. Ó sì yé mi. Ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. Mo dẹ̀ bá bẹ́ẹ̀. Wọ́n ní tí mo bá sọ fún yín pé mo lọ sọ́dọ̀ bàdá Dábírà ẹ̀ máa ní kí n má lọ. Inú mi ọ̀yọ́ sí mọ́ lọ. Mo mọ̀, èmi náà mọ̀. Mami, àṣàjẹ ní lóòótọ́. Àjẹ́ ní. Àjẹ́ ní. Ẹ̀yin ni kọ́tọ́. Position mẹ́rin lẹ́ni. Ẹ̀yin ni president. Ẹ̀yin ni treasurer. Ẹ̀yin ni secretary. Ẹ̀yin tún ni depositor. Ẹ fẹ́ deposit èmi. Kò jọ.
kò jọ orí mi kàn ẹ má gbọ́ ẹ lọ sí kẹfẹ gbọ́ mi ìpè ẹbí mi kò mí pé ẹ láṣẹ lórí mi o bẹ́ẹ̀ ni ẹ kàn jí ọlọ́kàn mi wá sáyé lásán ni ẹ̀yin kọ́ lọ́rùn mi ẹ lè pa mí ìyá jẹ́ wọ́n ti máa ń sọ náà pé àwọn ìyá kan wà tó lè bímọ tó lọ fi ọmọ wọn dájọ́ ẹ wo bí ẹ lè rí mi fi dájọ́ o ẹ lè rí mi fi dájọ́ máa jẹ́ ìyá jẹ́ mo ti lọ get off me ajá òṣì. Bàtálẹ̀ mi ìyá rẹ̀ èmi máa mọ bí ọ. Mo jẹ́ ọ̀nà ta ni mo tẹ̀ wọ́n gba bí ọmọ mú mi ọlẹ́dẹ̀ àbíta mọ́ tẹ ayé ọlọ́run mọ́jà yọ gba bí ọmọ mú mi ta mọ́ tẹ̀ Bàtálẹ̀ pè mí lájẹ́ èmi àjẹ́ tí mo fi ń fojoojúmọ́ gbàdúrà torí rẹ ìwọ ọmọ ibi mo ṣe. Bámitálẹ̀ ó pè yá ẹ lájẹ́ ọ̀rọ̀ burúkú ló sọ yẹn o káwá ní pé mo mọ̀ pé nǹkan tó sọ ni ṣọ́rọ̀ pé màá wà ń bíbá yìí ni mi ò ní wá síbi ọ̀rọ̀ burúkú òun ló sọ lẹ́nu yìí. Madam ẹ jọ̀ọ́ ẹ má tún sọ bẹ́ẹ̀ yẹn ẹ má tàn ọ̀rọ̀ yìí ju bó tún ṣe yẹ lọ ẹ já wá bá a ṣe máa yanjú ẹ̀ láàrin ara wa ń bíbá yìí ni. Mami ẹ bá bẹ̀rù pásítọ̀ ẹ bá bẹ̀ wọ́n àgbà tí wẹ́rẹ́ yẹn sọ fún mi ní èmi jẹ́ ṣí orí mi kọ́ dìde ni ọ̀dà mi ni dábìrà ni. Bámitálẹ̀ ọmọ ìyá ẹ̀ òun flatter mi àbí. It's a nice place. Ibi táwọn ọ̀rọ̀ àforí pamọ́ sí rè kọ́ lọ́ọ́ gbé wa ga ni ìyá ń jà wá pásítọ̀ làwa. Ìyá ò jẹ́ yín o ilé yìí ò bá dára. Ọlọ́run àtúbọ̀ fa ministry yín sókè. Ló ṣe mo bíi pé mo gba bẹ́ẹ̀dì láwọn èmi pẹ́ kí n tó san owó ọ̀rẹ́ ni mo fi san mo padà fi san tán àmọ́ báwa ṣe ń dààmú yìí wọ́n ò kọ́ wa látọ̀run kó dààmú bíi tiwa wọ́n ò kọ́ wa kó yá nǹkan kan ó yẹ kó máa fún yàn ni ìwọ ní ìkòkò tó yẹ ká máa bomi ẹ̀mú nínú fámìlì wa olórí ni ẹ you are brilliant. You can speak English correctly. You are articulate. You are handsome. Kò yẹ olóríire ní ìkòkò lábàáyé kí gbogbo a máa bù ní. Àmọ́ ò ní ṣe. O lè ga. Nínú ayé ò lè ga. God forbid ọlọ́run á jẹ́ kí n kẹ́. Èwo ni God forbid tó ń taka? Gbogbo tó ń taka sí picture mi ló ń taka sí. Gbogbo tó ń taka sí. Wọ́n tó ń taka lù. Èmi ló tún taka lù. Tí mo fẹ́ gbà ẹ̀ nínú tó wà nílẹ̀ ìyá ò lè jẹ́ kó ga gbogbo ọ̀nà tó òfin ní kúrò lòdù kan bó ṣe dá tó bó ṣe kàwé tó bó ṣe smart tó òun ni ìyá ẹ̀ ń ròkú ẹ̀ wípé kó o máa ga. Mami. Sit down let me talk to you ọjọ́ tí ọ̀rọ̀ bá dé bí ọ̀rọ̀ èèyàn sọ ní òkè ẹni tí tòun kò lè bá ṣẹlẹ̀ kẹ́lẹ́ dá ìyá ẹ̀ máa gbọ́ níbi tó wà kò sún tó máa fi mi ṣe pásítọ̀ lèmi kó má ba yí ẹ̀jẹ̀ nítorí ọlá àfẹ́ tí mo ní sí ẹ̀. Sit down. Lásìkò ọ̀rọ̀ bá tó èèyàn sọ ni ọlọ́mọ yàrí bí iye ò lè jẹ́ kó sórí rẹ̀ nítorí ẹgbẹ́ burúkú tí yẹ ẹ tó dùbọ̀. Mami. Bẹ́ẹ̀ni dọ́bú ẹyẹ nìyẹn ẹni táyé kan yẹn yẹnu ní ẹyẹ tó ń fò gidi ni o ẹyẹ kan làwọn ọ̀yà máa ń ní gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fọ àti nǹkan tá a máa ń wò nínú òfin àmọ́ méjì nìyẹn ẹni ìkan fò láàárọ̀ ìkan fò lálẹ́ kò sí méjì tó ṣe é fò nítorí pòsíṣàn tó wà wáyà pòsíṣàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ wáyà. Ìyẹn màmí náà. Bẹ́ẹ̀ni president ayé secretary treasurer àti depositor. Kí ló deposit ẹ̀mí àwọn èèyàn tó bá deposit gbogbo ẹ̀mí káàkiri tó bá tán tí ò bá rí mi tó fẹ́ lò títa ló bá lò ìyẹn kí ẹ̀ mọ́lẹ̀ ò fẹ́ lò ẹ̀ ní. Ó ti wà nú ẹ̀ tipẹ́tipẹ́ èmi àti ẹ̀dẹ̀ ti ń jà nítorí ẹ̀ ní o ṣe láìkí mi kò sún tí ò lè sọ láti bà mí jẹ́ kò lè sí bóyá lè kó bà mí jẹ́ tó ẹ̀gbọ́n mi ni Ọlọ́run máa bà mi ò lè máa ṣépè fún yẹ lójú ẹ o máa gbé yẹ ṣépè lójú ẹ o mi fẹ́ gbé yẹ eré o ni mo ṣe ń tà láti sọ fún ẹ ìyá ẹ fẹ́ dọ̀nà ẹrú kúrò mẹ́rin tó o bá yàgò fún yẹ o máa dọ̀nà ẹrú kò sí ibi méjì
tí mo rò pé o lè ṣàṣì má bọ́ tó ṣe bí o wòlíì lèmi bá sọ lèmi fáyà fọ fáyà ni tí iná bá wá máa fi iná dá padà máa bọ̀ lọ́dọ̀ mi yàrá tí mò ń sùn rè máa kó yàrá ẹ̀ fún ẹ nínú ilé yìí máa lọ wábì kan àtúnbẹ̀ ṣe màmá sùn bẹ́ẹ̀ ohun tó bá wù ẹ́ nígbàlódé gẹ́gẹ́ bí bọ́ìsì tó jẹ́ là síbí àbí wọ́n bá chẹ́ǹgì tí bá dé máa fún ẹ ó gẹ̀ẹ́sì mi ó nìyẹn o mọ́mọ́ mi tó ń sùn náà lọ́dọ̀ yẹ o ò ń sọ bẹ́ẹ̀dì lẹ́ni 2x2 náà ló ń lò àmúre má bọ̀ bíkú ọmọ náà tí mo fi ṣe léèkó nítorí òótọ́ wájú ẹ̀ tí mo rí tó dá kó o lè mọ̀ pé àjẹgógó nìyẹn ìwọ lọ sọ̀rọ̀ ẹ̀ fún kó o lè fẹ́ kó o lọ́dọ̀ ẹ̀ kó o lọ sọ́dọ̀ mi wá gbọ́ tó máa sọ fún ẹ̀ mo máa bẹ̀rẹ̀ sí ní bà mí jẹ́ mo máa bẹ̀rẹ̀ sí ní pa ìlú mi ò fẹ́ yẹ́ mbẹ́ mi ò fẹ́ yẹ́ mbẹ́ má lọ ọdún ẹ̀ àjẹ ní ìkọ̀fẹ́ kó o gbà mí sílẹ̀. ọ̀dà ẹni sọ àjẹ níyà mi àjẹ níyà ẹ̀. sọ má sọ wọn kó kọkẹrú ẹ má jẹ kó mọ̀ kó kọkẹrú ẹ má sọ fún ara má jẹ kó mọ̀ ara má kó bá rẹ o ò ní ẹ jọ́ọ̀ ló máa mú bí Jésù Kristi. Pastor! Pastor! Ṣé bíbú rí dàbí àti ìjọ kan? Ṣé o rí wọ? Àbórí kò dájú pọ̀ lè ṣe freedom o ó lè mọṣẹ́ lọ́dọ̀ mi o ẹ̀mí kankan lè lu ẹ o ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe rè gbọ́n ètè tó fàdúró òun yarun nídìí ibi tó ti ń jó nǹkan níwọ̀n ọmọ ẹlẹ́nu burúkú yìí tó o bá gún eléyìí tó ń sì kíákíá o ló máa gbélẹ̀ la máa mọ bá ṣe máa ka nǹkan sí ṣé tí mo ní kó fi sí ní òfìsí ṣé òfìsí. mo ń fi sí. o ṣe kí ni. mo ń fi sí. òun fi sí mo ń fi sí ní òun fi sí kí ló fi sí mbẹ àánú ẹ ṣe mí àánú ẹ ṣe mí Ọlọ́run yóò yí ẹ gbogbo ẹ náà kọ́ la máa ṣe ohun tí mo tẹ́ lásán fún ẹ ní pé bó ṣe wà yìí Ọlọ́run ló lè wí àtẹ̀gbò láti tá tó bá gé tán àkásámù yẹn sí ibi àti rí nìyẹn gbogbo nǹkan ẹ ló gbọ́dọ̀ mọ̀ kíákíá bó bá mọ̀ kíákíá rí ìwé eléyìí sí wèrè ni èwe ni mo kọ́ fún pé kó máa gún látẹ̀kọ́ sórí tó ṣe. dádì ó ti fẹ́ tán. àbò ṣiyèrè ni tó wà lọ́wọ́ èyí ńkọ́ ìtọ́wà lọ́wọ́ èyí ńkọ́ sóò ti gún tán ni. Dábírà wọ́n wí fún mi mo sì bá a bẹ́ẹ̀ àwọn ará àdúgbò lọ́ọ̀ tún ti bẹ̀rẹ̀ ṣẹ́ láabi rẹ̀ tó ọmọ ń ṣe é. Dábírà ṣẹ́ṣẹ́ ìránṣẹ́ lọ ń ṣe yìí àbí iṣẹ́ èpè. iṣẹ́ èpè ló máa ṣe. Dábírà níta gbangba níbi táwọn ará àdúgbò ọgbà kọjá béèyàn ọba jọ sàká kó jọ sàká bí ọba sì jọ soko kó jọ soko ọ̀sáká òsoko ọmọ yọmọ ènìyàn. orí ẹ ló bú Dábírà. ẹ̀gbọ́n òṣì ló fẹ́ jẹ́ ẹ̀gbọ́n lórí burúkú ló fẹ́ jẹ́ ṣé bíbélì ti wọ̀ ká tó lóò mọ̀ yẹn kò sọ fún ẹ wípé kéèyàn má ṣèdájọ́ ẹnikẹ́ni. ìkànnì èkejì ṣé tó mọ̀ ni mo mọ̀ ṣé sẹ̀mínárì tí mo lọ. Dábírà ṣé sẹ̀mínárì ni. Dábírà wọ àwọn ọmọ tó yẹ kí ìyá wọn ó gbèrè wọn ọkọ wọn síbí ṣẹṣẹ ìránṣẹ́ náà kọ wọn yìí. ṣé ẹgbọ́n tó sọ ṣá oníyà yóò ní jèrè yín. jáde wọ́n jèrè àwa o yóò jẹ́ wọ́n jèrè wa. ó wá sọ wípé orí yìí ti burú ẹni bá wà rò lọ́kàn tó sọ pé orí yìí ti burú kí lè bá sọ fún un. jáde orí wọn burú ni. bí ó gbọ́ kí ẹ wí. orí ẹ̀gbọ́n yóò bù. ẹ̀rín orí ẹ̀gbọ́n yóò bù. ó nìyẹn èmi mo ní kàn wọ̀n fún ẹ wọ́n dẹ̀ ti wọ̀n fún ẹ nítorí tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ó lè mú gbá wọ́n lórí yín máa bù ẹgbẹ́ lẹ́yìn lọ ẹ tó bá wù kó kọjá bí o tó bá kọjá bí o tójú ẹ̀ bá rí ojú ẹ̀ ní o. ṣẹṣẹ ìránṣẹ́ rẹ̀ àbí ṣe pè. ó jẹ́ kó sì dànù kó gbọ́. ṣẹṣẹ ìránṣẹ́ rẹ̀ àbí ṣe pè ṣẹṣẹ ìránṣẹ́ rẹ̀ ṣẹṣẹ ìránṣẹ́ rẹ̀ ní tán ṣe. ládùúgbò tí gbogbo ayé ń gbà kọjá. ayé mi o ẹ̀kọ́ni ẹ̀yẹlé ẹ̀kọ́ni ẹ̀yẹlé ìtọ́ tọ́lọ́tọ́lọ́ ọ̀dàrà ẹ̀yìn erin wọ́n dẹ̀ lè kó gbọ́dọ̀ kọ́lẹ̀ lórí iná ayé ẹ̀ ti bàjẹ́ kò ní já àpò ẹ̀ sẹ́míà Àyìnkẹ́ ìyá bá talẹ̀ ó ní sóríire tí ẹ máa bàjẹ́ ní mímọ̀ ṣe wẹ̀ yìí. ní ìtajà kò sí.
ládùúgbò tí mo fọwọ́ yẹ mi yẹ ṣe. Gbà wá kọ́. Olùkọ́ yẹ mi jẹ báyìí. Iṣẹ́ èṣù tó gbé lọ. Morongo ayé mi o. Tí wọ́n bá ní kí n fi nǹkan mi di tó ṣe ládùúgbò tí mo ti fi pilẹ̀ tí bá lọ yẹ̀wò tó bá ní kí n fi nǹkan ní Ọlọ́run lè jẹ́wọ́ ni màá fi di. Gbogbo tó bá ní láyé ni màá fi di. Kẹ́ni. Ọ wà ní kúrò mi lásán. Torí kẹ́ni. Tí bàbá orí ẹ̀ sílẹ̀ kó pè mí lọ́mọ àlè. Èrò ni wọn irú àwọn tí ọba wa dá sí ni wọ́n lọ pè wọ́n lọ pa àwọn tí ọba wa dá sí. Bí mo fẹsẹ̀ gbá àdánù, dábìrà báyé mi jẹ́ o. Mọ́mì torí Ọlọ́run ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á tù yín lára ẹ jọ nítorí Ọlọ́run ẹ ti rí wípé ara ń ní ọmọ yín ẹ bá wa dáríjì wọn àwọn náà ti mọ àṣìṣe wọn wọ́n ti mẹ̀bi wọn lẹ́bi ewu mọ́ ṣe ń rá bàbá níwájú yín ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mi dáríjì wọn bẹ́ẹ̀ ṣe ń pinnu láti dáríjì wọn gbogbo àṣìṣe ti yín náà Ọlọ́run á dáríjì yín ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù. Àríbà kúríkà sí kẹ̀kíkẹ̀ níbà kúríkà sí. Ìwàyé o. Dádì, aṣọ agbára tẹ́lí kàmúdá ni ẹ̀ dàbọ̀ adákùnrin kẹ̀kíkà kúríkà sí. Kúríkà sí kẹ̀kíkà síbà kúríkà sí kẹ̀kíkà. Jésù Kristi. Jésù Kristi. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára jẹ́ o. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì. Bíbélì wípé àyà yóò pa àwọn àlejò. Wọ́n fi ìbẹ̀rù bọ́jọ́. Sájẹ́lẹ̀ níbi kan fi wọn. Gbogbo àlejò ibi tó jẹ́ kó máa ṣìwàwù sí òbí rẹ̀ ó yá jáde. Ẹ̀jẹ̀ ìrì tó ti ṣe rírí ó yá jáde. Ayé rẹ̀ kó gbọ́ òmìnira. Ayé rẹ̀ kó gbọ́ òmìnira. Ayé rẹ̀ kó gbọ́ òmìnira. Ayé rẹ̀ kó gbọ́ ẹ̀kọ́ sílẹ̀. Láti òní lọ, ó yá lọ máa ṣe rere. Láti òní yìí lọ, ó yá lọ máa ṣe rere. Láti òní yìí lọ, ó yá lọ máa ṣe rere. Gbogbo ẹ̀mí kẹ́mi, èyí tó lòdì, èyí tí Ọlọ́run ti lé jáde yìí lórúkọ Jésù kò tún ní padà wá náà. Ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé ìránṣẹ́ kò ní gbérí mọ́. Ó ti rí bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀, ayọ̀ rẹ̀ máa dé. Mo máa rògbò láyé mi mo fẹ́ wọ́mọ̀ ẹ̀ sí báyìí. Mo fẹ́ wọ́mọ̀ ẹ̀ sí báyìí. Ayé mi o. Bámi tẹ́lẹ̀! Bámi tẹ́lẹ̀! Orí mi ò gbọdọ̀ burú. Orí mi ò gbọdọ̀ burú láyé mi. Bámi tẹ́lẹ̀! Bámi tẹ́lẹ̀! Jésù ẹlẹ́dàá mi ò gbọdọ̀ burú ẹlẹ́dàá mi ò gbọdọ̀ burú bá tẹ́lẹ̀. Ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ ọjọ́ mẹ́rìnlá 14 days lápọ̀ ẹ̀ àdẹ̀sọ fún ẹ pé nígbà nkálẹ̀ bá ti ń láàlá 14 days lẹ́yìn tó láàlá ìtọ́ ló gbọ́dọ̀ gorí àga yìí. Bẹ́ẹ̀ni gbogbo ìṣẹ̀mí bá mi tálẹ́ tó kù orí àga yìí ló yẹ kó ti lò òun wádà. Olóòn ni mo sọ fún yín Olóòn ni mo sọ fún yín ẹ ò bẹ ẹ ń kó mi lára jẹ mi ò rí bá mi tálẹ̀. Ó rí báwo. mo dọ́gbọ́n fi sórí àpáta nígbà tí mo ti rí pé egbò wà lẹ́sẹ̀ mo á fi sórí òkè mo ní kó máa gbàdúrà àtàwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta ó ní mo fún mi mo bá tó kúrò bẹ́ẹ̀ mi tó ní kó kúrò bẹ́ẹ̀ mi mo bí tó lọ mo ti wá wá bí òun. Èmi rí bẹ́ẹ̀ ni mo mọ ibi tó wà ṣùgbọ́n ibi tó wà agbára mi ò tó ọ̀dọ̀ ìyá Bámitálẹ́ ni Bámitálẹ́ wà. Bámitálẹ́ lọ́dọ̀ yẹ Bámitálẹ́ lọ́dọ̀ yẹ ẹ wò ẹ ṣáà máa wọrí mo dọ́gba ni mo fi sórí àpáta ní nígbà tí mo ti mọ̀ pàṣípò ti tán mo fi sórí òkè níṣẹ́ ẹ fọkàn balẹ̀ jọ. Ọ̀gbẹ́ni tí o rántí lọ́jọ́ sí tó wá síbí abọ́ ti gbàgbé ni. Hello.
ṣẹlẹ̀? Mo ní ṣé ẹ̀yin ni alàgbà tó wà níbí báyìí? Èmi lálàgbà tó wà níbí pẹ̀lú ògo Ọlọ́run èmi ni. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ẹ̀dẹ̀ wọ bàtà wọ orí òkè. Ẹ wọ bàtà wọ orí òkè. I'm sorry. Lájẹ kúkú tí mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí àbí lẹ́vù tẹ́ fi rí náà lẹ́ fi rí. Ṣé máa lọ ṣọ́ọ̀ṣì ńlá ẹ̀ máa dé? Ìyá mi ti ń rùn káàkiri ilẹ̀, òun náà lẹ fi ń ṣe mí bó ṣe wù yín. Ẹ̀tún débí náà ẹ lo scarf ẹ lo anything. Wọ́n ti rò pé bọ̀ ní mí lọ. A fẹ́ lo bíbá yìí, a dẹ̀ máa fún yín. Ẹ fẹ́ lò orí òkè, ẹ dẹ̀ máa fún mi lówó. Sùúrù àlẹ́ wá lò ó. Tẹ bá ti máa fún mi lówó ẹ wá lò ó. Ìrònú náà ni mò ń rò ń bí. Ìrònú ni mò ń rò ń bí. Mi mọ̀ ń tọ́lọ́ ń pè mí síṣẹ́ fún mi àbí mi mọ̀ tí mo pera mi síbẹ̀ fún. Torí kò yé mi. Mo kọ́ àkwáyà alẹ́ ìjọ ni kò sí kankan lọ́wọ́ mi. Kò sówó kò sí nǹkan kan. Àwọn ọmọ tí ò tó lúwẹ̀ wọ́n ń gbéra. Chọ́ọ̀chì kan wà ń bẹ̀ yẹn tẹ́ bá bọ̀ nísìn. Chọ́ọ̀chì kan wà ń bẹ̀ yẹn. Chọ́ọ̀chì yẹn ojú mi ni ọmọ inú mi ló ní chọ́ọ̀chì yẹn. Ojú mi ló ṣe dá chọ́ọ̀chì yẹn kalẹ̀. Wọ́n máa páàkì mọ́tò ní tọ̀sọ̀tọ̀sọ̀ talẹ́tọ̀ àárín ọ̀sẹ̀. Wọ́n máa páàkì mọ́tò jọ síbẹ̀ ni. Olúwẹ̀ ló wà níbi tó wà yìí. Ẹ wo ìyá bá fẹ́ lò ẹ wá lò kẹ́ fún lówó tẹ́ wọ́n máa fún mi o. Mo tiẹ̀ bá máa fi rẹ́ǹtì gan ni pẹ̀lú àìdí àtẹ̀mú àìbẹ́ ẹ̀ pè. Ó dáa tẹ́tí fún wa láyè, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tá a fẹ́ lò fún kì í ṣe nǹkan tójú gbọ́dọ̀ rí o. Kò ní dandan mi gan ni síbi tẹ́ bá fẹ́ lò ní mo fẹ́ wà ń bí fún kò sí kí n wà ń bí tẹ́ bá fẹ́ lò fún ẹ ṣá lò fún ẹ ṣá fẹ́ mi lówó lóyún important ohun tẹ́ bá fẹ́ fi ṣe kò kàn mí ẹ bá kò lù àbí kẹ́ wá ṣe club ẹ bá fi ṣe picnic ẹ káwọn ọmọ àbí ẹ jẹ́ kán á jó ẹ play ẹni orin tó bá wù yín mi ò ní síbi owó yẹn ló important ẹ wá lò láti bí dé gbogbo bẹ̀ yẹn èmi mo ní ẹ rà iye tẹ́ ẹ bá ní ẹ fún mi o mi mọ iye tó wù kó wà lọ́wọ́ yín o ẹ fún mi o. ṣé nǹkan tó le tó bẹ́ẹ̀ ni. ó le jù bẹ́ẹ̀ lọ bí mo ṣe jókòó bẹ́ẹ̀ ṣe ń wo bí Ọlọ́run tó dá mi sáàyè gbọ́ bí mo ṣe wà yìí mi ní 20,000 lákàntì mi ní. àwọn ọmọ inú mi wá ń folúwẹ̀ wọ́n fi ń ṣe yẹ̀yẹ̀ wọ́n lè máa sọ fún mi òkúta lónìí wọn ò ní mo ní mọ́tò bàbá olókùúta ọ̀dọ̀ mi lórí òkè òkúta kọ̀ pọ̀pọ̀pọ̀ síbẹ̀ ẹ wá wò ó. Tí n bá wá jẹ́ kẹ́ mọ̀ pé bẹ́ ṣe ń sọ̀rọ̀ yìí àánú yín ṣe mí ńkọ́ ó dẹ̀ wù mí láti ṣàánú yín. ẹ rí bí kémi ti jẹun nìké bẹ́ẹ̀ o mo ti jẹun lénìí o àní ìyá gangan ló ń jẹ mí ìyá ìbẹ̀gbẹ́ pé ìyá ìbẹ̀gbẹ́ dọ́gba o ló ń jẹ mí kò sóhun tí mi lè ṣe láti kó inú pòṣì tí mo wà yìí mi mọ̀. ṣé ti ṣetán. irú question wo lẹ̀ ń bí mi ṣé mo ti ṣetán láti kó nínú ìyà àtòṣì tó mú wa nínú ẹ̀ mo ṣetán ohun tẹ́ ẹ bá mọ̀ tẹ́ lè ṣe fún mi tọ́lọ́run bá fi sí yín lọ́kàn tẹ́ lè ṣe fún mi ẹ ṣe. alàgbà ẹ wo ojú mi dáadáa ṣé ti ṣetán. èwo ni kí n wojú yín dáadáa mo wojú yín mo ti ṣetán láti kúrò nínú ìyà tí mo wà dùn ẹ̀. nílẹ̀ ń ṣe wo ni jẹ́ mo ti ṣetán tẹ́ máa wojú yín. ìgbà tẹ́ ti wá ṣetán báyìí èmi náà ti ṣetán màá gbé yín rìn. ẹ gbé mi ṣàbàyè níta ìbá fẹ́ wá ṣe lórí òkè wá ṣe ẹ sọ bí di club ẹ sọ di tó bá wù yín àwọn ọmọ lè jò bí anything lẹ lè ṣe kò sí ní ẹ ṣàfẹ́ mi lówó. owó lè fẹ́. ẹ gbé tán lé tán o mi ò understand the ten sọ mo rò kẹ́ fẹ́ kí n má kàtó nọ́mbà tó wá kẹ́ ẹ transfer owó sí mi lè wọlé tí ẹ dẹ̀ ń ṣí tán hàn mi. nísìnyí tẹ́ ti ṣetán mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi àti yín gbọ́dọ̀ rìnrìn àjò a lè gbọ́dọ̀ súnmọ́ ara wa jù báyìí lọ. gbọ́dọ̀ súnmọ́ra. mo mọ̀ pé wọ́n máa yà yín lẹ́nu pé bí mo ṣe wà bíi pé bí àmì ò fọ́ ẹ̀rù bà mí o bá mú mi lọ bí tó tún wà desperate jù bí lọ ẹ̀rù lè bà mí torí mo ti mí ní ẹ̀kọ́ gbogbo ọ̀nà kọ́nà mo ṣáà gbọ́dọ̀ lówó gbogbo ọ̀nà kọ́nà ìgbésí ayé mi gbọ́dọ̀ yàtọ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣáájú mi gba báìbù wọ́n ṣáájú mi gba aago àwọn náà dẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní fi aago hàn mi àti báìbù hàn mi mo ṣe birthday mi inú wọn ra bíbélì fún mi ṣé mi mọ bíbélì kà mọ́ ni ó ń ra bíbélì fún mi
nítumọ̀ wípé bíbélì tí mo gbé dání ò wọ́ọ̀kì fún mi láyé mi ṣe wà lójú kan. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run o, ẹ yí gbà mí padà. Mo fẹ́ kí chọ́ọ̀chì tèmi náà tóbi. Mo fẹ́ káwọn èèyàn pọ̀ nínú chọ́ọ̀chì mi. Mo fẹ́ kó kí mi kó pọ̀. Ẹ wò dáàdì pọ́psí nígbà kan wá bá mi ẹ̀mí nìkan ṣo ni wọ́n bá ń bẹ̀. Èmi nìkan nọ́mbà. Ó dẹ̀ ti tó bí ọjọ́ mẹ́ta tó tí pé mi nìkan ṣo ni mo wà lórí òkè yẹn tí ò sẹ́ni bọ́dì tó wá. Ẹni bá wà bọ̀ kìí ṣe pọ́n mú wá. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ fà yé mi. Mo fẹ́ kó gòmí tàn gan ni o. Ẹ jọ̀ọ́. Arákùnrin, ó yẹ ká béèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ. Àmọ́ ó lówó, ó lọ́lá, kódà ju bó ti lérò lọ. Kò sí owó tàbí òkìkí tó ń wá láyé yìí tí ó sì lọ́dọ̀ wa níbí. Àmọ́ ṣé o lè rí ẹnìkan fàálẹ̀ látọ̀dọ̀ tó lè jẹ́ olórí wa níbí? Ẹni tí ẹ̀mí ẹ̀ máa sọnù, tí ó máa bá ayé rìn látara rẹ̀. Bí ewu máa rá sínú ayé. Látara rẹ̀. Tí nǹkan tẹ́ ń sọ tó bá yé, ẹ̀ ń sọ wípé ẹni tí ayé ẹ̀ tó máa táyé ẹ̀ máa polókúrú mọ̀ṣù, táyé ẹ̀ máa rá máyé látọwọ́ mi kọ́lẹ̀ tán. Irinṣẹ́ wa lẹni náà ò jẹ. Ẹni ọ̀hún máa lálàá láàrin ọjọ́ 14. Àlá tó bá láì láfi pèlò rẹ̀ gẹ́gẹ́ bí alágbàlá. Ọjọ́ tí ẹni náà bá sọ pé ẹ ṣílẹ̀kùn, mo ti ṣetán, ọjọ́ náà gangan lẹni náà jókòó síbí gẹ́gẹ́ bí olórí. Ọjọ́ yẹn gan-an ló máa kú lóde ayé. Ẹni yìí la ó lò láti ṣègbé ọkàn àwọn èèyàn sínú agbo wa. Ẹni tó lówó lọ́wọ́, à á gbà á lọ́wọ́ wọn. À á wá ìwà burúkú kan sí wọn lára. Ipasẹ̀ ìwà burúkú tó wà lára wọn yìí là á fi gba oore àti ọlá tó wà lọ́wọ́ wọn. Ọlá àtòore tá a wá gbà lọ́wọ́ wọn yìí, òun là á pín káàkiri fún àwọn ọmọ wa. Ṣùgbọ́n àwọn ọmọ wa tí a pín ọlá àti ọrọ̀ fún yìí, a ní fún wọn lẹ́mìí gígùn. Ẹ̀mí péréte là á jogún fún wọn. Torí tí a bá fún wọn ní ẹ̀mí gígùn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣàìgbọràn. Wọ́n á máa ríra wọn gẹ́gẹ́ bí alágbára. Ó sì kú o. Gbogbo owó tá à ń pín káàkiri, òun làwa fi ń ṣe ìjọba níbí. Òun ni alágbàlá gbàǹgbà ní ilé ńlá lọ́hùn fi ń ṣọ̀rọ̀, tínú wọn fi ń dùn. Ó yá, fa èèyàn kan sílẹ̀ gẹ́gẹ́ bí olórí, bí wọ́n ṣe sọ. Ṣẹ́ṣẹ́ ìránṣẹ́ rẹ̀ àbí ṣe pè? Ó jẹ́ kó sì dànù kó gbọ́. Ṣẹ́ṣẹ́ ìránṣẹ́ rẹ̀ àbí ṣe pè? Ṣẹ́ṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Arákùnrin, ṣé ò ní èèyàn kankan ni? Bàbá, ìyá, ọmọ. Máa lọ wọ́ ọmọ ẹ̀gbọ́n mi kan, gbogbo ọ̀nà ni máa lọ fi fà wá sí ọ̀dọ̀ mi. Máa lọ fà wá sọ́dọ̀ mi, gbogbo tẹ́ bá fẹ́ ká fi ṣe, tẹ́ bá fẹ́ ká pa Ọlọ́run. Ṣé ó dá ẹ lójú? Ó dá mi lójú, ọmọ ẹ̀gbọ́n mi kan, mo mọ̀ ọmọ ẹ̀gbọ́n mi ni. Tó bá wá dá ẹ lójú o, kí lorúkọ ẹni tọ̀hún? Bámitálẹ́ lorúkọ ẹ̀. Tẹ́ bá nídìí orúkọ yẹ, Àyìnkẹ́ lorúkọ yẹ. Bámitálẹ́ ọmọ Àyìnkẹ́, kí afẹ́fẹ́ kékeré gbé ẹ̀rìn. Ṣóun ni? Bámitálẹ́! Bámitálẹ́! Bámitálẹ́ rí ọmọ ẹ̀gbọ́n mi rè kò dá mi lóhùn, kò dáhùn. Tó bá dáhùn,
wàá kú. Madam, David, madam, òun náà ló jẹ́ David. Bámitálé ọba lọ́la, ò ṣe padà síbi tó ti wá. Àbùṣe ti bùṣe, fìyí tó kù sílẹ̀ fáwa. Ní báyìí, ìgbé ayé tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣé ọmọ ẹ̀gbọ́n mi ṣó ti banú afẹ́fẹ́ lọ ni ṣó ti kú ni àbẹ̀bá? Wọ́n o ní láti wá o. Tó o bá wá wà dẹni àwátì. Ayé ẹ máa di rédèrèdè rádaràda. Ó di dandan fún ẹ láti wá. Wò ó, a fún ẹ ní ọjọ́ kan péré láti fi wá Bámitálé. Lẹ́yìn ọjọ́ kan yìí, tí o bá rí Bámitálé mú wá, máa dẹ orí àpò. Ẹgbẹ́ ìṣàánú ni mo fi Jésù bẹ̀yìn. Mo bẹ̀ yẹn jọ dúró Ọlọ́run. Màá lọ wá o, kì í gbé mi fò o. Ẹni dúró t'Olúwa kò ní jókòó fọ́. Ẹni dúró t'Olúwa. Mo kò ní yìí burú sa. Tani bàbá ẹ̀ lórúkọ ayé yìí fẹ́ bàjẹ́ sa. Orí ẹ̀ burú ni. Orí ìyá ẹ̀ bàjẹ́ ni. Àbáyé yìí fẹ́ rún papọ̀. 2 years 2 months ni ìyá fi jù mí lọ. Nítorí mi ò yọ̀dì ni. Tí n bá yọ̀dì bí ìyá ẹni àti bí ọmọ tó tún bá ń kálẹ̀ lọ. Àbúrò ní burúkú ni. Tẹ́fẹ́ pa mí dànù yìí. Ìyá ẹ̀kọ́. Wáyé. Dábìrà mọ̀ ń gbọ́. Ohun dábìrà ni. Ohun dábìrà mọ̀ ń gbọ́. Mo ti kọ́ bá lọ ní àbò ṣeré ni. Bámitálé dà. Bámitálé rẹ̀ wò lọ wá. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ wọ́kọ́ ni mo béèrè lọ́wọ́ ẹ̀ o. Bámitálé dà. Bámitálé rẹ̀ wò lọ wá. Dábìrà yóò dá mi. Mọ́ mi ní òfin mi lẹ̀ dákun. Fi mi lẹ̀ dábìrà. Ta ló ń wẹ̀ náà? Yọ̀dá mi. Ta ló ń wẹ̀? Ta ló ń wẹ̀ Sẹ̀míà? Ta ló ń wẹ̀? Ọmọ tó o bí tó o rò pé o bí yẹn ọmọ tèmi náà ni. Bámitálé ni mo wọ́n kọ́ ọmọ bàyẹ̀ mi jẹ́ ṣé Bámitálé wà lókè? Dábìrà iye ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí o iye ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí àwọn ọmọ rẹ tó bí ṣé bí wọ́n sá fún ọ ni ìyàwó rẹ ń gbọ̀ tó fẹ́ lò ó tèbó sá lọ fún ọ ni iye ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí fi Bámitálé lẹ̀ fún mi. Èmi ló pín tòṣì fún. Bẹ́ẹ̀ni. Èmi ló pín tòṣì fún. Bẹ́ẹ̀ni. Màá gbá ìtì ẹ̀ lọ. Màá gbá ìtì ẹ̀. Ẹ máa bọ̀. Lumi. Ẹ farabalẹ̀. Ọlọ́run ti jà fún yín, Ọlọ́run wà lẹ́yìn yín. Ẹ gbé arákùnrin o. Gbogbo ọ̀nà tẹ̀ ń gbà, gbogbo eré tẹ̀ ń sá, Ọlọ́run ti tú àṣírí ẹ̀. Àṣírí yín ti tú. Kò gbọdọ̀ yà yín lẹ́nu nítorí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti mú orí Bámitálé mọ́ra, Ọlọ́run ti tú àṣírí yẹn. Ẹ wá gbọ́ o, kò sí ipákípá kankan, kò sí agbára kankan tó ẹ tún fẹ́ lò lórí Bámitálé mọ́ torí pé Ọlọ́run ti gba Bámitálé lọ́wọ́ yín, ó dẹ̀ ti gba agbára, ó ti bàjẹ́ mọ́ yín lára. Tálẹ̀ fọyín, ta ni mosquito tó dúró yìí? Máa pẹ́ mọ́ wọn máa ṣe pìnsìn ní àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni. Ta ló dún wájú ẹ̀ tó bá sọ̀rọ̀ bẹ́yẹn? Lẹ́mi ló bá sọ̀rọ̀. Jésù Kristi tí mò ń sìn mọ̀, tí mo gbàgbọ́ nínú ẹ̀, tí bá bínú tó ò ní dúró. Ṣé ẹ mọ Jésù tẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀? Àbórí ẹ̀ dàrú. Ṣé aṣọ gẹ̀rẹ̀jẹ̀ tó wọ̀ sọ́nà fí mọ̀ Jésù? Ṣé wáìtì tó wọ̀ sọ́nà fí mọ̀ Jésù? Nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣé mo jẹ́ gbé ẹni? Tí ò bá jẹ́ wípé àwọn tó ń ta Bíbélì wọn ọmọ tó ṣe, ṣé sáìsì kan ló yẹ kó tà fẹ́mi àti ẹ? Lẹ́wù kan ló yẹ kó máa fi taari iṣẹ́ tá ń lọ ní. O gbé Bíbélì dàrí sí, o ti kára ẹ̀kú wò nínú nìyẹn. Àbílẹ̀ kan, ìgbà tí mo wà ní sẹ̀mínárì, Ọlọ́run gbọ́ ìgbà tí mo jọ́ ìsẹ̀mínárì tí mo sẹ̀mínárì, mo bóyá jẹ́, mo fẹ́ mọ̀ bí tó wà. 1987 ni mo wọ sẹ̀mínárì. Tá a bá máa wà lọ, tá a bá máa wà bọ̀, kò lè pẹ́ tó ṣe 40. Iwájú mi ló ti sọ̀rọ̀ àbáyé ẹ̀ fẹ́ bàjẹ́, ayé yìí fẹ́ rún ni. Ẹ ṣeré ni. Màá fi àwọn èpè burúkú àti àsán tó wà lórí Bíbélì ni màá fi bá tiẹ̀ jẹ́. Eré àti mo mọ̀ jùnú Báíbù nìyẹn, àwọn èpè ni mo mọ̀ jùnú ẹ̀. Èmi ló dún wájú ẹ̀ ló bá sọ eléyìí. Má dá sọ́rọ̀ ẹbí wa o. Tó o bá fẹ́ torí ara ẹ gbẹ̀pẹ̀, má dá sọ́rọ̀ ẹbí wa o. Wọn kò ní ẹ dàrú, pláàtì mẹ́rin lọ nítorí fi sórí òkè. Ó wà bẹ́ẹ̀ lọ́wọ́ mi.
àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó mẹ́rin tó bá mi lò lórí òkè ni wọ́n á bá mi tálẹ̀ kọ́ màá gbá mi bẹ́ẹ̀ ni wọn náà lórí wà ìyáwó rẹ lọ. mo lọ fọmọ mi lè fún mi wọ́n lọ́jọ́ ọmọ mi gbé Dábìrà ọlọ́pàá ni ó bá wa dá sọ̀rọ̀ tí ń bẹ̀ẹ́lẹ̀ Dábìrà ìwọ lọ gbọ́ ọmọ mi pamọ́ ìrọ̀ ọmọ mi orí òkè rẹ lọ wà gbọ́mọ mi bọ́ ta ọlọ́pàá ó bá gbọ́mọ mi ọlọ́pàá gbọ́mọ mi fún mi lọ́wọ́ rẹ Dábìrà. Kò sí bá ń talẹ̀ mi. Kò sí bá ń talẹ̀ mi. Sẹ̀míẹ́ Àyìnkẹ́ Ọlọ́run tí bá handle ẹ̀ kan wà láàgùn. Dábìrà ọ̀làgùn bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ. Sẹ̀míẹ́ wàá sún ẹ̀kú. Dábìrà sọ fẹ́ gbọ́ mi ọ̀làgùn. Lẹ́mi bẹ́ẹ̀ mọ̀ sọ. Lẹ́mi sọ́ọ̀tì ńlàgùn báyìí. bẹ́ẹ̀ mọ̀ sọ. Ṣáyé ọ̀tí bàjẹ́ báyìí. Àsùnkú Dábìrà. Ìwọ̀n mú ilé okùn ní pink. Owó mú kọ́lọ̀ etí wíńdò yẹn okùn ní mosquito colour. Ó rí crocus colour kọ́kùn ọlọ́kùn ní mosquito colour. Ṣé lè fine mosquito colour overall pink so make sense. Wọ́n Sẹ̀míẹ́ orí ẹ̀ ò pé mọ colour combination mosquito colour plus pink is that right? Mo padà bọ̀ bí tí bá jẹ́ bí tí mi ò bá rí bá mi ta lẹ́ kí ni gbèjì gbà ẹ̀ làgùn èmi ni mo sọ pẹ́ wọlé ẹ̀ẹ́sùnkú tí bá padà jẹ̀dí tí yín bá yín yíyẹ̀yẹ̀ gbẹ̀ǹdẹ̀ Jésù ó sì ṣe ní ẹjọ́ wọn ni Sẹ̀míẹ́ sì ya wèrè. Dábìrà ìwọ ló ń ya wèrè. Ó ṣí eré ní. Àwọn jèrè sí ọwọ́ rẹ. Sẹ́ni ọmọ tí mo ṣe jẹ́ àbọ̀ lórí burúkú ni ẹni. Ṣebí inú ìwé tó ti kọ́ sí mi. Orí keje ẹsẹ̀ keje. Ṣebí ọ̀nà kọ́ yìí wọ́n láyìí kẹ́ ya wèrè. Ọ̀nà ìjà wèrè ni. Dábìrà ó jèrè sí ọwọ́ rẹ ìwọ ló ń ya wèrè. Ṣé wọn kọ́ káàkiri ni? Kọ́ni ibi tó kọ́ sí. Àgbẹ̀ ẹ̀dẹ́ kọ́ni ibi tó kọ́ sí. Ṣé ọgọ́dọ̀ kọ́ sí mi? Ọgọ́dọ̀ kọ́ yìí. Ọgọ́dọ̀. Ṣé ọgọ́dọ̀ kọ́ yìí? Jẹ́ kí ìpàdé lèmi kí bá rí bọ́ tẹ̀lé wà rí bọ̀ bá máa. Rárá ẹ̀rọ rà ẹnu ọ̀nà ọ̀tá nìyẹn. Ẹ farabalẹ̀. Ọlọ́run ló jà fún yín. Ó ti tì Ọlọ́run ló ń jà fún yín o. Dábìrà ti yà wèrè dàbí. Ọlọ́run ló ń jà fún yín. Ìbẹ̀ ti ṣe Dábìrà. Ìbẹ̀ ti ṣe Dábìrà. Ọlọ́run ló ń jà fún yín. Ìbẹ̀ ti ṣe Dábìrà. Ibi ò ní parí lágbára Ọlọ́run. Ẹ̀yin wọlé lọ sí i. Ẹ̀yin wọlé lọ. Ẹni dúró t'Olúwa kò ní jókòó ọ̀fọ̀. Ẹni dúró t'Olúwa ayọ̀ ni ó pè. Ní ọ̀kan tí a lè fi kanjú kó tó di pé èèyàn jáde àbẹ́ òní èmi tí mo lọ fún ministration náà wá sùn fáwọn èèyàn kó jẹ́ èèyàn ní àlọ́ dúdú kó tó di pé èèyàn débẹ̀ kò sí ẹ̀kan mọ́ nínú kiri. Ṣé mo kọlà ni? Ẹ fẹ́ gbàdúrà. Àdúrà èmi ò wá gbàdúrà máa tó ní ẹ́stéètì yìí lèmi wá béèrè. Wọ́n ti kú olórí burúkú ni wọ́n ti kú. Wọ́n ti kú. Wọ́n ti kú. Ọlọ́run o Ọlọ́run má jẹ́ kí tèmi ṣòro ṣe Ọlọ́run gbọ́ àdúrà mi Ọlọ́run orí òkè yìí gbọ́ àdúrà mi má jẹ́ kí tèmi ṣòro ṣe Olúwa ṣàánú mi. Àní mo fẹ́ kó nínú ipò tí mo wà èmi náà fẹ́ dé ńlá mo fẹ́ ga láyé mi mo fẹ́ di wòlíì àgbáyé mo fẹ́ dẹ́ni tí gbogbo àwọn èèyàn máa mọ̀ mo fẹ́ ṣèṣọ́jí àgbáyé tí mo gbọ́ àwọn èèyàn máa wà tí máa kó nínú ipò ìdọ̀tí tí mo wà inú ipò oorun tí mo wà tí máa kúrò ńbẹ̀ kó jẹ́ fún mi o. Ta ló wà bẹ́ẹ̀?
ẹ rọra sà. o máa dọ́là fún mi o máa dìbùkún fún mi èmi náà fẹ́ gà láyé mi ẹlẹ́dàá ti gbàbọ̀dé o. Daddy. Daddy, Daddy. Daddy orí òkè. Daddy wá. Wọ́n ló máa ya wèrè. Wọ́n ló máa ya wèrè ha. Báwo ló ṣe fẹ́ dòwó fún mi? Wọ́n ló máa ya wèrè. Wọ́n ló máa ya wèrè. Mo dáràn. Ó ti ya wèrè. Owó òde mọ́ ayé mi. Lọ́jọ́ yìí, ṣé fẹ́ lọ bá wọn ni? Ṣé kí n júwèé bẹ̀? Sọ̀rí bó ṣe wáyé sọ̀rí bó tó fẹ́yé mi bẹ́ẹ̀ ọ̀ọ́nì bọ́ bẹ́ẹ̀ sọ̀rí kó tí wọn náà ọ̀ọ́nì bọ́ bẹ́ẹ̀ ọ̀ọ́nì bọ́ bí wọ́n máa jáwé ẹ̀kọ́ni bó ṣe máa bọ́ kó ṣe wáyé. Màmá bínú bíbélì orí kelu ẹsẹ̀ kelu lọ̀rọ̀ tẹ̀sán kan yìí kí lè fi kẹ́kọ̀ọ́ ní o. ọ̀ọ́nì bọ́ bẹ́ẹ̀ pàṣí nìyẹn. Rárá bá mi talẹ̀ mi ìmọ̀ kan téèyàn kankan lè sọ fún yín tó lè mú yín sọ̀rọ̀ òdì sí ìyá tó bí yín lọ́mọ. Ó brainwash yín ni nítorí nǹkan tó nílò lára yín ẹ̀yẹ ẹ̀wò nǹkan tó sọ yín dà. Ṣé ráwọn ẹni ibi tá à ń sọ̀rọ̀ yìí àárín wa lọ́wọ́ à ṣùgbọ́n ojú yìí ó jẹ́ ká mọ ẹni tó ń ṣe bí. Ṣùgbọ́n kò tó burú jù láyé yìí ní kéèyàn kọsẹ̀ nípa ìyá tó bí i lọ́mọ. Ṣé rí wọ́n mi ẹ ti ṣẹ̀wọ̀n gidi gan-an ẹ dẹ̀ nílò láti bẹ̀ wọ́n gidi gan. Mo dẹ̀ gbàdúrà pé ègún ò ní jà lórí lórúkọ Jésù. Ṣé gan lọ́gbọ̀n wọn láti jọ ẹ̀yin náà ni mo tún fẹ́ bẹ̀ bá kí ẹ̀rọ ọmọ mi bẹ̀ wọ́n lójoojúmọ́ kí má bàa kọsẹ̀ látara ìyá tó bí mi. Àwọn ẹ̀dùn nítorí tí mi bẹ̀ wọ́n. Ẹ bá wa dáríjì wọn èyí náà là ń dúró de àdúrà yín ló nílò bó ṣe wà yìí. Tó bá ti gbàdúrà fún wọn nígbà yẹn tó kù kékeré ni níwájú Ọlọ́run jọ̀wọ́. Kí ni wọ́n wá sí i? Ṣé wọ́n wá gbàdúrà kí n fojú sunkún ọmọ náà? Ojoojúmọ́ náà mo fi ń gbàdúrà fún un pé gbogbo jàǹkárìwọ̀ tó ti lọ forí ara rẹ̀ kó kọ́lọ́hún bá ń wẹ̀ ẹ́ dànù kúrò lára rẹ̀ kọ́lọ́hún bá ń wò ó sàn èyí tó gbé sẹ́sẹ̀ tí ń ní lára yìí kọ́lọ́hún bá ń mú kúrò bẹ́ẹ̀. Wọ́n ń gbàdúrà fún un àmọ́ tèmi ò wí ni pé ẹ mọ́ gbọ́rọ̀ sáwà àyà yín lẹ́nu bàbá tí ń bá yín sọ ẹ mọ́ gbọ́ orí yín ọmọ nígbàbọdé àní fojú sunkún yín ẹ mọ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu àmọ̀jù yín lọ ìta àbá rí lórí ìjókòó bẹ́ẹ̀ gòkè àjà ẹ lè rí o Bàǹtálẹ̀ ẹlẹ́dàá mi ó wú ọ̀sán o Ọlọ́run ó bá ń wú ọ̀sán ẹlẹ́dàá mi ó wú ọ̀sán àmọ́ Dábírà ẹ má sọ̀rọ̀ òdì. ìwọ nu Ọlọ́run. Ọlọ́run á gbàdúrà wa lórúkọ Jésù ẹ jẹ́ ká tún gbàdúrà bàbá ní orúkọ Jésù Ọlọ́run àpáta ayérayé a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé wọ́n lọ́lọ́run. ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o.
asán ló jẹ́. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o, asán ló jẹ́. Má ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé ju Ọlọ́run tó dá ọ. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o, asán ló jẹ́. Má ṣe gbẹ́kẹ̀lé ayé o, asán ló jẹ́.